أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم. adúpẹ́ fún Ọlọ́run ọba yín, Ọlọ́run ọba lógo, àgbé ògo fún Olúwa wa, tọrọ gẹ̀ fún onsenla Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam taslima. Olúwa bá kí Ànábì bá gẹ̀ Ànábì bá wọn afá wa, àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ, ọlọ́mọsàbá yọ́nú sí wọn. ولاتوري أفاق الشيخ محمد الجامع اللبيب تاج الأدب المشابكي أفا وباقوا ولجي أقبى مولانا الشيخ محمد كمال الدين حبيب الله الأدبي المفتي الأول المشابكي وباقوا بابا وأقبى نليلا بابا وأقبى ونواسي أقبى بابا وأقبى لجيجي بابا الشيخ شفي الله كمال الدين بابا وأقوى أفاق ونتدى لنا gbogbo àwọn afáwa bẹ́ẹ̀ bàbá àgbàgbèdùmọ̀ bàbá ń pàkátà, bàbá wa oníwìrìdí, bàbá lágbàjì, gbogbo wọn bẹ́ẹ̀, Sheikh Ahmad Tijani, Sheikh Ibrahim al-Kaulahi, Sheikh Abdul Qadir, gbogbo wọn bẹ́ẹ̀ lọ́mọ́sàbá kí wọ́n bá gẹ̀ wọ́n wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn tó kún fún atánjá albarka wọn lọ́mọ́sàjárí àfáwọn lọ́mọ́sàjárí wọn pẹ́ lájàbá lájàgbà tóní bàbá wọn tàdá lónìí àwọn afáwà àgbà lágbòrò, àwọn afáwà àgbà Sheikh Abubakar al-Arnabi lọ́mọ́sàbá yọ́nú sí wọn bá fi wọn láìbalẹ̀ má dààmú wọn o wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Olúwa àwọn tó bí wa ọ̀rọ̀ wọn dọwọ́ rẹ o, àwọn tó ti lọ lọ́mọ́sàbá kẹ́ wọn ní kẹtọ̀ wọn, àwọn tó ń bẹ lẹ́yìn àwọn tó bí wa bá yọ́nú sí wọn bá kẹ́ wọn kẹta yìí wọlá gbà rẹ wọlá àánú rẹ wọlá sẹ́ẹ̀sì rẹ wọlá ma sha Allah la quwwata illa billahi al-aliyyil azim. ètò yìí tó wà ní ètò wa àgbọ́yé ẹ̀sìn Islam lè ti máa wá sí ojú rí náà wà títí gbọ́ wá ní gbogbo ọjọ́ Jímọ̀ ní dédé aago 8 sí aago 9 alẹ́ PM Nigeria time. Ọlọ́run dákun jẹ́tò náà máa lálùbáríkà sí, ọlọ́njọ́ máa lálùbáríkà sí. My Nigeria latest Islamic lectures, Ọlọ́run dákun lè sẹ́nà májọ́ bàjẹ́ ìrọ̀ Ọlọ́run bá tọ́lọ́run fi gbé gba ọwọ́ wọn. Ajọ́mọdé Jami, Ọlọ́run dákun sábà ń gbàdúrà wọn bá yọ́nú sí wọn la hawla wala quwwata illa billah. lórí ètò ayé gbogbo àwọn nínú lọ́wọ́ wa lórí ètò Ọlọ́run sábà ràn wọ́n lọ́wọ́, gbogbo àwọn aládùn tí wà lórí ètò yìí lọ́mọ́sàbá dùn tí wọ́n la ilaha illallah. Olúwàjọ́ jàre gbogbo tó tún kù tá à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run lórí ètò yìí lọ́mọ́sàfilé wa lọ́wọ́ ọ̀làlá àfi kí àmà bẹ̀rọ Ọlọ́run ẹ̀bẹ̀ lọ́gbà. Olúwàjọ́ jàre sísítẹ́ẹ̀mù wa lórí ètò yìí ọlọ́mọ́sà rà fún wa Ọlọ́run, gbogbo àwọn kámẹ́rà tá a fẹ́ máa lò ọlọ́mọ́sà ṣe fún wa aláàánú bẹ́ẹ̀ ọlọ́mọ́sà gbèdé sí Ọlọ́run. gbogbo àwọn tẹ́tí wọn á lórí ètò yìí lérí báwọn afá bá wá ìsìnkú náà wọn ẹ máa ra ìfira dátà Ọlọ́run dákun mọ́sàbá dúpẹ́ fún wọn. Olúwa lọ́ba ọlọ́pẹ́, Olúwa lọ́ba ẹlẹ́sàn, má dùn wọn ládàá o wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn afáwátá máa gbé wọlé ètò ní gbogbo ìgbà tí wọ́n wá ná mímọ̀, tí wọ́n ná àlàáfíà, tí wọ́n ná agbára tí Olúwa fún wọn. Ọlọ́run dákun má dùn wọn ládàá rẹ o wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bá a san wọn lẹ́san olórí àwọn náà tá à ń gbọ́ wa táwọn òwò Ọlọ́run dákun jẹ́ alálùbáríkà, jẹ́ pẹ́ jó dùn jẹ́ alálùbáríkà wala amina san gbọ́ lẹ́san olórí wala hawla wala quwwata illa billah. àfáàwọ̀ àgbà tá a gbé wá fún wa lónìí, àwọn àlejò àgbà àfáàwọ̀ àgbà àwọn náà ni wọ́n nílé. bàbá wa Sheikh Allahu akbar kabira Abdul Hakim Hassan Muhammad Raji al-Arnabi, bàbá wa ilé ohoro náà ni wọ́n wà ní kálẹ̀ lónìí. bàbá wa sálámà sílé, sálámà sí gbogbo ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àfáà gbajúgbajà náà nù, wọn kì í ṣe àìmọ̀ fún olóko, gbogbo ayé ló ti mọ̀ wọ́n. ìmọ̀lẹ̀ ń wò ní, ẹ̀kọ́ lẹ̀ ń wò ní, ọgbọ́n lẹ̀ ń wò ní, òye lẹ̀ ń wò ní. Ọlọ́run dákun bí tọ́lọ́run ló dáa fún yín dé ọlọ́mọdé òde bẹ̀tà kú sí o wala la ilaha illallah. èyí tàtún jẹ́ àlùbáríkà lára yín náà ọlọ́mọdé fèyí ọlọ́mọ fèyí sàṣìmọ́ fún yín, Ọlọ́run wa bá fi sínú mizanu hasanati yín wala la hawla wala quwwata illa billahi. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa bá ti tásùkù bá ti ń tó bí 15 minutes to 9 Nigeria time, ẹ máa gbà wọn là yọ máa yọ lẹ̀ fún wa tá a máa pè wọlé lórí àwọn ìbéèrè tá a bá ní. àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí ni ahakamu solati jamaa, àwọn ìdájọ́ tí ń bẹ fún ìrun jàmá kíkí, ká kírun jàmá, àwọn ẹ̀kọ́ wo ní bẹ́ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀,
àwọn ẹ̀kọ́ wo la gbọ́dọ̀ rí lára máàmù irú ta ló jẹ́ gbọ́dọ̀ jẹ́ máàmù àwa tá a bá dó lẹ́yìn máàmù bó láti tó gbà ó gan òǹkà mélòó ni ó lòdì jẹ́jẹ̀ márùn gbogbo ẹ̀ làwọn àfa àwọn kọ́ wa ní ẹ̀kọ́ nípa rẹ̀ ẹ jẹ́ mọ́ àkótí wa àbí ká mọ́ ọ̀gá wa ká jòkó ká máa tẹ̀lé àwọn àfa wa ká lọ a'azzakumullah bismillah. وإياكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين أعونك يا معين اللهم صل على هذا النبي ما تعلق برك وتدلق وذك وعلى آله وصحبه الأخيار وأتباعه الأبرار إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد أكيا مفاوى الشيخ عبد الغفار استغفر الله العظيم الأبروي استغفر الله العظيم tí wọ́n ń ṣe tó dáa fún Islam báyìí استغفر الله العظيم eléyìí ò ní jọ ọ́ lójú استغفر الله bí kìí ṣe ní wípé wọ́n jẹ ogun gbogbo tí wọ́n ń ṣe yìí lára àwọn bàbá wa alájẹ́ àgbà ní mọ́ṣẹ́gbá kí gbogbo àwọn mùsùlùmí ká mọ̀ kí lọ́kàn wa. Allahu Akbar. èyí tí a ní tako òun náà ni pé khuliqna lil ibada bẹ́ẹ̀ dá wa láti wá sin lọ́hùn tó ṣe ní wípé ní ọba kọ̀ tí ò sin lọ́hùn yóò jẹ lálàsí àníwájú Ọlọ́run. Allahu Akbar. àti afáwà Abdul Ghaffar astaghfirullah alazim àti mi ọmọ wọn náà tí wọ́n gbé wáyé ní ètò lónìí yìí azakumullah àti gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin táwọn lọ́ra wa táwọn lọ́ra wa Ọlọ́run ní fìyà jẹ wá o. àmín ya ní tí ó mú wa tí a fi jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run láyé àti lálùkẹ́ àmín ya pé ọ̀kan náà ni kí wọ́n gbé sí jù sílẹ̀. Allahu Akbar. Ọlọ́run náà jù tó sí wa. àmín ya àwọn afáà ti ṣe àdúrà fáwọn tí a máa ń ṣàdúrà fún ọlọ́sàájú orí bẹ́ẹ̀. àmín. àṣẹ rí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí naam òun náà ni solatul jama'a àti gbogbo àwọn nǹkan oríṣiríṣi mìíràn tó sàpamọ́ sí abẹ́rẹ́. a wà gbé báyìí Ọlọ́run jẹ́ kí a rí gbé torí pé ọ̀rọ̀ náà bí ìgbà tí a sọ fúnra wípé kò sẹ́ni tí ò bá wí. àtàfà gan àtọmọ kéwú gbogbo wa ní kíní yẹn bá wí àti ẹ̀tí ìtú lásán ayé gan tí ń wò pé bàbá ní sọ́láàtì ìrun ní jẹ́bẹ̀ àbá sì ní alìjàmáà kọ́dà bí èèyàn bá lọ lé kí wó ti mọ̀ pé jàmáà ní ti gẹ̀ bàbá tú wọ́n tú ní jàmáà à ń fi lárúbáwá tú lárúbáwá tí wọ́n bá wà Yorùbá náà sọ ti Ọlọ́run ní káwa náà nípìn níbi ìrí ìdí lárúbá kọ̀ọ̀kan mú mọ́ èdè wa ẹ wá já gbé báyìí gbogbo àwa tí à ń gbọ́ra wa kí náà pè ní sọ́láàtù gangan a gbọ́dọ̀ mọ̀ kò tó di pa àwọn wa bọ́ síbi kí náà pè ní alìjàmáà. Ọlọ́run jára àwọn àfà pé wọ́n ní as-salat nínú al-lughatul arabiyyah ọ̀wọ́n náà ni àdúà kéèyàn ó ṣe àdúà kéèyàn ó bẹ Ọlọ́run tí mo fẹ́ nìyí tí mo fẹ́ nìyí. ṣé wàá rí dùá táwọn sọ yìí nígbà míì a máa wá lọ́dọ̀ ẹni tí ó kéré síyàn tí ẹni tí ó kéré síyàn bá béèrè nǹkan lọ́wọ́ yẹn ìwáwù náà ló ṣe àmọ́ ìyẹn ó lẹ́bẹ̀ nú ẹni tó kéré síyàn lápèjú yìí nísìn ọmọ tí ó jẹ́ ọmọ fáwọn òbí ẹ̀ ọmọ tí bàbá bí tọ́ bàbá wa fẹ́ bá a wí kò sì fẹ́ gba ìbáwí òun irú ọmọ náà bí ó bá fẹ́ gbà báwí òun àfi kí ó bẹ̀ bàbá rẹ̀ ẹ má bínú kódà irú ẹ̀bẹ̀ òun yóò máa wá jẹ́ ẹ̀bẹ̀ ẹ dákun torí pé kìí ṣe túláàsì ni kí bàbá rẹ̀ ó gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀ tí wọ́n bá sì gbọ́ kò sí tí ó ṣe fún ọ kò lọ́lọ́pàá kan tí èmú wọn tọ̀ ìgbà mìíràn wà tó ṣe ní wípé irú èyí òun wá níbẹ̀ láàrin àwọn pẹ̀lú Ọlọ́run dákun gbogbo wà láàrin àwọn pẹ̀lú Ọlọ́run rọ́bà náà láti sí kíkù ló bà náà gbogbo àwọn àdúrà tẹ́lẹ̀ tí ń bẹnu Kùránì ni ẹ̀bẹ̀ dákun ni torí pé bọ́lọ́wọ́ bá ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí nǹkan tá a ṣe fún èyí òun ní ṣókí nípa táǹpé ní àdúrà àsọ̀látù nínú lugha àrọ̀bíyà tó àwọn wọnú kí náà ń pè ní sọ̀látù gan nínú ṣẹ̀ríà àwọn afáàjá mọ̀ pé qurbatun fi'liyatun mabdu'atun bi takbiratil ihram wa maqtumatun
بالتسليم قربة فعلية iṣẹ́ ìsúnmọ́ Ọlọ́run ni ìsúnmọ́ Ọlọ́run ọba ni nínú kíkí a jẹ́ pé gbogbo ẹni tí ń bá ń kírun ó yẹ kó mọ̀ wípé òun ti ń súnmọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá súnmọ́ Ọlọ́run yóò jìnà sí èṣù bẹ́ẹ̀ bá ti súnmọ́ Ọlọ́run yóò jìnà sí èṣù bọ́ wá ti wá rọ́lọ́run súnmọ́ ó sì máa súnmọ́ èṣù ní tọ́wọ́ nífẹ̀ẹ́ ìlíyà tún ó ní iṣẹ́ nínú tá a bá wò ẹ́ rí wípé exercise gan ni ẹnu gbogbo ẹni tí bá ń kírun astaghfirullah kò ní máa àìsàn pé apá ń ro mí ẹsẹ̀ ń dùn mí ẹ̀yìn kò ní sí tó jọ mọ́wàá tí bá ń kírun dédé o because ẹ̀yìn náà rí bàbá fẹ́ gbẹ̀rún bàbá fẹ́ bẹ̀rẹ̀ rún a ṣe Allahu Akbar bó ti ara ṣe wọn nísìnyí ó ti fún ọwọ́ rẹ̀ ní iṣẹ́ ṣe Allahu Akbar táìsàn kan bá ti ẹ̀ sápa mẹ́bẹ̀ tẹ́lẹ̀ ó tètè mà ọ̀pọ̀ tí wàá sẹ́wọ̀n kó tó ká wálẹ̀ yóò ti họ pé aláàpẹ̀lẹ̀ yìí a jẹ́ pé ìrun gan tá à ń kírun ó jẹ́ àlàáfíà fún wa ìwòsàn ló jẹ́ fún wa a máa wá fọwọ́ sókè a máa rùkú a máa dìde a máa fẹ́rí kanlẹ̀ a máa dìde gbogbo eléyìí àkókò mọ̀ pé iṣẹ́ ni tó yẹ pé n ti ń bí fún wa náà ni àlàáfíà ara yóò sì tún máa bí àlàáfíà nù ẹ̀mí bàbá ń bá rí rẹ òun náà nípa máa wá súnmọ́ Ọlọ́run àwọn afá wa ń kọ́ntínú wọn bọ̀rọ̀ pé maktumatun mabdu'atun bi takbiratil ihram bẹ́yìn ó bá bẹ̀rẹ̀ ìrun nísìn ní ìrun tí Ànábì kí táwọn tó ṣáájú rẹ̀ náà kí kìí ṣe ìrun dandawi tọ̀ ọ́ sí Allahu Akbar níbẹ̀rẹ̀ rẹ̀ gbogbo ohun tá a bá kí bó ti lè rù káwà kí yẹn gbé bá pàrà látòkè dílẹ̀ ọ wá kí o ṣe takbiratul ihram lọ́wọ́ bẹ̀rẹ̀ ìrun yẹn rejected ni Ọlọ́run lè gbá lọ́wọ́ Ọlọ́run ó dá lù yẹn láyà pé mi ò mọ́rù ìrun yìí rí tèmi tọ́lọ́run wọ́n sọ fún yẹn nù. àwọn abẹ́rẹ́ rẹ̀ pẹ̀lú takbiratul ihram ẹ̀yin náà bólóhùn Allahu Akbar ìtumọ̀ ẹni wípé a fẹ́ tẹ̀lé àṣẹ lára ẹni tí ń jọ́lọ́run tó tóbi jùlọ. Allahu Akbar. ẹni tí ò bá kírun nísìn a jẹ́ pé kò mọ̀ Ọlọ́run tóbi nínú tá a fẹ́ rí mú bẹ́ẹ̀ o kírun a jẹ́ kó ń sọ fún akọ Ọlọ́run tóbi nù ni àti wí ní ọlá àti wí ó ní ọlá ẹni tí èèyàn bá mọ̀ kó tóbi bọ́ bá pààyàn láṣẹ èèyàn ó sì tẹ̀lé. tọ́ ká máa wá fa àsìkò gùn ọ̀rọ̀ náà wá ń lọ pé wà maktumatun taslim bàbá wa parí ẹ̀ a máa yọrí ẹ̀ pẹ̀lú assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah tá a fi parí ọ̀nà ok ẹ wá wò èèyàn sì takbiratul ihram kọ̀ wá tí ìríbi sálámà ní sàtáyà lọ́wọ́ ni bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ sí bóyá ó sólà pẹ̀jú ẹ̀ àjẹ́ pé wọ́n ń já mọ̀ wípé èyí tí ìsálámà rẹ̀ ń tí sófi dóhun ìrun èyí tí ìparí ìrun rẹ̀ ti bàjẹ́ yóò lọ tún àlùwàlá mi ṣe ìrun kọ́ ló wá bàjẹ́ ìrun nìkan kọ́ tó ti àlùwàlá tó ṣe ó ti bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ìrun tó ṣe òun náà ó ti bàjẹ́ kìí ṣe pé yóò sùn bí tó bá dé yóò wá níbi mọ́ bá délẹ̀ kan òun lè ra àwọn èsì bí ó ti ṣe ìrun bolè yùn kìí ṣe ìrun tí Islam ni a máa kí ni so bí àrùn wọn ti ń ṣe nínú ok wá já kú mbẹ ìyá bọ́ síbi àlìjàmáà kí náà ń pè ní jàmáà kankan ṣe rí àlìjàmáà gbólóhùn Lárúbáwá ni tó ṣe ní wípé ó ní òun ṣe pẹ̀lú congregation àwọn èèyàn ìpapọ̀ àwọn ènìyàn tí wọ́n ìkójọ àwọn èèyàn ìpapọ̀ àwọn èèyàn àwọn tó ṣe ní wípé ìṣesí wọn jọra wọn ọ̀rọ̀ wọn jọra wọn bẹ́ẹ̀ náà lẹ̀sìn wọn ó papọ̀ mọ́ra wọn àlìjàmáà nù ni so because nítorí jẹ́ ká wí bá a ti ṣe wí wọn ni pé òkè ẹni ó sàlùwàlá nínú jàmáà tó fẹ́ kírun ó yẹ ká mọ̀ wípé gbogbo àwọn yòókù náà bó ti yẹ káwọn náà ò ṣe ni àlùwàlá wọn pa torí wọ́n fẹ́ jẹ́ jàmáà níbi nǹkan ọ̀kan tó pa wọ́n pọ̀ tó ṣe ní wípé wọ́n wá máa ṣe bí Islam ti ṣe gbé kalẹ̀ bí àrùn ti ṣe rí nù bọ̀ ọ̀rọ̀ padà wá lórí wípé òkè bàbá tí àwọn afẹ́ kírun gan òǹkà ó gan ní òǹkà jàmáà tí ọgbọ́rọ̀ bẹ̀rẹ̀ ibi tí jàmáà àwọn ti bẹ̀rẹ̀ agbọ́rọ̀ ẹ wá já gbé báyìí
wọ́n ní salatu al-jama'a ìrun jama'a kíkí sha'iratun azimatun sha'iratun azimatun àwọn afá kọ́ wọn kí púpọ̀ wọ́n ní kí náà ń pè ní sha'ira ìtumọ̀ rẹ̀ pọ̀ bí yẹn bá wọnú àwọn ma'ajim al-arabiyya èyí tó bẹ̀yẹn dísánà àwọn alárúbá àmì èyí tó bá ilé yìí mú tààrà òun náà ní ká sọ pé ma amara ash-shar'u bil qiyami bihi ma amara ash-shar'u bil qiyami bihi èyí tí ṣẹ̀ríà ìsìláàmù pa wá láṣẹ pé ká dìde pẹ̀lú ẹ̀ so ìdìde pẹ̀lú ẹ̀ ẹ bá gbólóhùn alkiyamu yẹn gan àmì ẹni ó bá nìkan ṣe ni ẹni tó bá nìkan ṣe ni ó dìde ẹni tí ò nìkan ṣe tó ti yé ìjókòó ni ó wà tẹ́yìn ó fi lóko tẹ́yìn fi lódò ojú kan náà lẹ́bà kò nìkan ṣe ìwà nìkan ṣe ẹni tó fẹ́ kírun bẹ̀rẹ̀ láti bí pé mo fẹ́ kírun ó wí jáde kò wí jáde àníyàn nù ó wá bẹ̀rẹ̀ ó lọ bẹ́ẹ̀ yóò wá omi yóò sálù àlá bí ó bá sómi náà àwọn àfáà ti jámọ̀ pé tàyámọ́mù ó lè lọ pẹ̀lú ẹ̀ tí wọ́n ń pè ní ṣẹ̀írọ̀nù òun náà ni má àmọ́rọ̀ ṣẹ́rìú bil qiyami bihi àwọn àfáà jámọ̀ pé ẹ̀rí ìntàwí sha'iratun azima ó tóbi gan o in tí ṣẹ̀ríà ìsìláàmù ní kéyìn ó ṣe tó sì tóbi dáadáa òun ni ìrun jàmáà tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n wá ní bó ti wá rí òun ittafaqal ulama ittafaqal muslimun gbogbo àwọn mùsùlùmí ẹnu wọn kò ala anna ada'a as-salawatil khams a'zamul qurbat àwọn àfáà panupọ̀ lórí pé ẹ̀rí kákírun ní jàmáà a'zamul qurbat nínú àwọn tí ẹ máa fi súnmọ́ Ọlọ́run tó tóbi jùlọ ní a jẹ́ pé Ọlọ́run kó ṣàánú wa ọ̀pọ̀lọpọ̀ wa bá a bá gbọ́ wà síta gbọ́ lẹ́kṣọ̀ yìí tán a máa ṣàkíyèsí kí láà fi ilẹ̀ kí láà dínkù àyàn nínú tá a dínkù náà ni pé kálúwà bẹ́ẹ̀ ni kí o bọ́ dáwà ló yàrá wọ́n á ní káwàlò ń ṣe àwọn afáǹfà látìfù ni látìfù tí ò níjó orí bí jáde lọ kí o jẹmọ́ ṣe láti ìrìn ó dìkù tó wà pé báyá kí ní kan mílíọ̀n wọ́n ní kọ́ ọmọ ṣe tó ti bá wọn nísìnyí Ọlọ́run mọ ṣe bọ́ wá ti lágbára ma kọ́ sáà ti máa lọ kírun jẹmọ́ ọlọ́mọ mílíọ̀n tó bá ṣe gbogbo mílíọ̀n tó wà sáà ti kírun jẹmọ́ tiwa torí wípé tó ti àìkírun jàmáà tó ti ọkàn Ọlọ́run púpọ̀ ó bí Ọlọ́run ní púpọ̀ Ọlọ́run ò rẹ́rìn sí ọ̀rọ̀ ká máa wá fi ìrun ṣeré ká máa kì ní jàmáà a gbọ́dọ̀ ṣe àmójútó èyí hùn dáadáa bẹ́ẹ̀ sì ni min awkadi ta'at Ọlọ́run jára wà fà pé wọ́n lè rí salatul jama'a àtàwọn sọ min awkadi ta'at nínú àwọn ìtẹ̀lé Ọlọ́run tó kápá púpọ̀ fa ṣe mọ̀ pé ẹni ó bá jù yàn lọ èyàn gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó bá jù yàn lọ èyàn gbọ́dọ̀ tẹ̀lé torí bọ́ bá tẹ̀lé ọ̀ọ́sẹ̀ sí yóò sì kan àwọn yálàyà àbúrò ṣe wá rí kákírun jàmáà yìí nínú àwọn ìtẹ̀lé Ọlọ́run tó kápá púpọ̀ ní bẹ́ẹ̀ sì ni òun gan ló fẹ́ dàbí ẹni wípé ó fi gbajúgbajà nínú àwọn nǹkan tí ìsìláàmù ní àmójútó ká ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tí a wá wò dáadáa rí wípé táwa ń sọ nípa qawaidul Islam àwọn kìíní kan àmọ́dápa ṣahadatai pé ká jẹ́rìí pẹ̀lú pé Ọlọ́run ọba kan ṣoṣo ni ànábì náà ẹ rí pé tó bá wo tó tẹ̀lé kí ló tẹ̀lé ìkọ́mù sọ́láàtì kákírun ló kù kò sí ń tá a lè fi kún bẹ́ẹ̀ bá gbé ìkọ́mù sọ́láàtì sẹ́yìn lẹ́yìn nísìn á máa sọ fún pé àìwọ̀ yìí ò sí tẹ̀lé inú ẹ̀sìn gbogbo àwọn nǹkan tó fojú hàn bẹ́ẹ̀ nìkan bá máa ń pa aláró fún wa tí ń pè ní nǹkan mi nírú èyí tá a wà lórí èyí ní tẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ bí tí wọ́n ń lọ́nu ni ẹ wá wo Ọlọ́run ọba tá a rí rú ẹ̀ tí ó sì rí rú ẹ̀ ní gbogbo àgbálá yìí òun náà ló tó dẹ̀ ṣe ẹ rí wípé à ń kírun àwa mùsùlùmí Ọlọ́run ṣe wá lórí púpọ̀ alhamdulillah ó ní àwọn ìgbà tá a máa pàdé bẹ́ẹ̀ tájọ pàdé tó sì ní iṣẹ́ tí ìpàdé yìí fẹ́ ṣe bá a bá wá pàdé irú àwọn àpàdé yìí àwọn iṣẹ́ tó dáa tí ó ṣe kò ní wáyé tí ò bá sì ti wáyé
à ń wó ẹ̀sìn lápò ara wa lónìí àtúnṣe à ń wó ẹ̀sìn nìyẹn àtúnṣe gbogbo ẹ̀rọ ni ó para máa clear sí gbogbo wa nísìn àwọn afáàní shara Allahu li hadhihi al-umma al-ijtima'a fi awqatin ma'luma Ọlọ́run bá ti gbé kalẹ̀ lófin lọ́nà fáwọn àtàǹjẹ́ àlìwúmà nẹ́bí Muhammad sì járe gbà sallallahu alayhi wa al-ijtima'a ìpàdé láwọn àkókò kan tó ṣe ní pé gbogbo wa náà bàbá ti ń dákọ̀ rẹ̀ a máa mírí pé bó ti rí nù nínú ẹ̀ ma huwa fil yawmi wal layla nínú àwọn àpàdé yìí ma huwa fil yawmi wal laylati èyí tó ṣe ní pé a máa pàdé ara wa ń bẹ ní ojúmọ́ kan yóò ti mọ iye gbogbo jẹ́mọ̀ wọn òun náà ni as-salawatul khams àwọn ọ̀run wákàtí márùn-ún tá a máa ṣe kí ni tá a máa kíhùn ìṣáyì ni àṣùbà ni àyílà ni alásàrì ni magribi ni gbogbo àwọn márùn-ún ẹ̀rí pé jojoojúmọ́ àpàdé Ọlọ́run sì ń kọ rẹ́gísítà àtẹ́dàsì àyín máàkì rẹ́gísítà àtẹ́dàsì ń bẹ̀ kéde skul nìkan Ọlọ́run mú fa wọ́n náà wá wo ní sórí absent rẹ̀ ó ti pọ̀ tó bọ̀ háyà ẹlòmíì wá ní ẹ̀tún wá obi tí wọ́n ń ṣe ò yóò wá ní ìṣáyì kò ní wá lásùbà absent náà nù fa wọ́n máa ń pè tọ́ lágbájá ọmọ lágbájá wọ́n ní absent ẹ̀kọ́ wá lónìí nù ẹ̀yìn náà wá rí wọn ọlọ́run gáì ní ti gé ọlọ́run tẹ́ ẹ̀ sì ń wo òun kì í sọba alábòsí ẹ̀mí bílẹ̀ àbí o lè gbé pẹ́sẹ́ǹsì tiyín fún absence tèmi bẹ́ẹ̀ ni absence tèmi náà ọlọ́run ò lè gbé fún pẹ́sẹ́ǹsì tiyín òun kálukú ló ní òṣùwọ̀n tiẹ̀ ọba tí tó dàrú mọ́ lọ́wọ́ tí ó sì lè dàrú mọ́ lọ́wọ́ tó bọ́rọ̀ tí wọ́n ń lọ nú ni a máa wá pàdé ara wa láwọn ẹgbẹ́ márùn-ún yìí lójúmọ́ kọ̀ọ̀kan àyílà ni àlásàrì bá ti kàkàlẹ̀ ní ẹ̀kan èyí òun ìpàdé tí àwọn mùsùlùmí ó máa pàdé ara wọn ní jojoojúmọ́ nù everyday èyí tó wá jẹ́lẹ̀ kejì òun náà ní ijtima'un usbu'iyyun ọlọ́sẹ̀ tá a máa pàdé ara wa yóò ti máa yá àwọn ìjàmọ́ náà bá ti wí ti jímọ̀nù ni jímọ̀nù ni tá a máa pàdé ara wa bẹ́ẹ̀ à ń bolẹ̀ ń lọ jímọ̀ ni kíní kan ń bolẹ̀ ń lọ jímọ̀ tó ń kálukọ̀ wà á múra táàrù dẹ́dẹ́ ẹ wà nú Ọlọ́run ẹ̀wọ̀n tọ́lọ́run ṣe fún wa ẹ ní ó kù lé tán pé ń bo ní lọ tó lóun lọ jímọ̀ ẹ ti ṣàìmọ̀ wípé ó fẹ́ tẹ̀lé àṣẹ kan nú àwọn àṣẹ Ọlọ́run ni ẹni ó kó lé tó lóun lọ jímọ̀ ó fẹ́ tẹ̀lé àṣẹ Ọlọ́run nínú àwọn àṣẹ Ọlọ́run èyí wọn wá jẹ́ àṣẹ ọ̀sọ̀ọ̀sẹ̀ ọlọ́sẹ̀nù ni èyí tí máa wáyé lọ́jọ́ kan tá à ń pè ní ọjọ́ jímọ̀ nábì máa ń pè ní sọ̀láàtù yaumil jumu'ah àmì ẹ̀wọ̀n àdàpọ̀ ẹja àyà lọ díẹ̀ ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọkàn ṣe ní wípé àti ìmọ̀ pàtàkì bí jímọ̀ yìí gan ti ṣe tó nínú jímọ̀ tá a pè ní ìpàdé àwa mùsùlùmí lọ́sọ̀ọ̀sẹ̀ yìí àmọ́ pàtàkì ẹ̀ tá a bá mọ̀ pàtàkì ẹ̀ ní ó yẹ ká mọ̀ wípé a gbọ́dọ̀ dúndò wípé àyílà láàfi rọ́pò rẹ̀ èèyàn ó ṣe é níṣe wípé mo gbọ́dọ̀ lọ sí jímọ̀ o mo gbọ́dọ̀ bá wọn kí jímọ̀ o jímọ̀ yóò gbọ́dọ̀ sẹ́yìn mí o àgbọ́dọ̀ dúndò pẹ̀lú bàbá ti bá kálíbà àgbọ́dọ̀ dúndò bẹ́ẹ̀ kọ́dà àwọn àfáàjá mọ̀ wípé ẹ̀rí ìrun jímọ̀ yìí kìí ṣe pé bóyá ó wà nípò àyílà ìrun jímọ̀ wà ń pọ̀ nípò àyílà òun náà dá wa tiẹ̀ lọ́tọ̀ ni ó kàn ṣe ni pé Ọlọ́run fi kan lẹ̀ ó mú kan kú ni. Allahu akbar kabira. tọ ẹlòmíì ọ̀ àfẹ́ question ni èmi kọ́ ló question Ọlọ́run tó síbẹ̀ yẹn lọ question yóò lè lóhùn pé kí lè ṣe tọ́lọ̀ fi wá ṣe bẹ́ẹ̀ àwọn kúmọ̀lá ó lè pé gbogbo kí lè tọ́lọ̀ wá ṣe báwọn Ọlọ́run ní kò Ọlọ́run lè yí òun ló máa ń torí tó fi ṣe ní wípé àyílà adó lọ́tọ̀ jímọ̀ adó lọ́tọ̀ tọ́ wá lè pé jímọ̀ tó ti bá wà ní sọ wá délédé àyílà ni bẹ́ẹ̀ sì lọ́lọ́run tún lè ṣe kò kàn ṣe fún wa ní bẹ́ẹ̀ bá ti kí àlílà ẹ̀tún kí jímọ̀ lè ẹwọ Ọlọ́run ó sì kúkú mọ̀ pé àwọn tí ó ṣe ń bẹ́nu wa ẹni tí ó sì ní tọ̀ wá òkèjá fílẹ̀ báwọn náà sáwà yìí èyí ń gbogbo àwọn mùsùlùmí òun ni ìpàdé tá a máa pàdé ara wa nínú ọ̀sọ̀ọ̀sẹ̀ tá a máa sí ọjọ́ jímọ̀ ó di mélòó jẹ́ mọ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ìpàdé kan náà tó ń bẹ tó ṣe ní wípé
yatakarrar marratayn fi sana. Marratayn fi sana. Lẹ́ẹ̀mejì lọ́dún. Lẹ́ẹ̀mejì lọ́dún ló wọ́n máa wáyé. Ó ti yá wọn àfa. Òun náà ni ìrun ìdí àwẹ̀ àti tìléyà. Tẹ́ bá wo ẹ rí wípé àwọn ìpàdé yẹn lágbára gan, wọ́n sì tún jura wọn lọ. Nísìnyí a lè fi òǹkà àwọn tí wọ́n kì í jímọ̀ káfíwé òǹkà àwọn tí wọ́n kì í ìdí ọdún. Bẹ́ẹ̀ náà a lè fi tàwọn méjì yìí òǹkà wọn, a lè fi wé òǹkà wọn tí ó mọ kí àyílà ní alásàdì mẹ́gbìmí ṣáì wọ́n jura wọn lọ. Èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin fún gbogbo ẹni tí bá ń tẹ̀lé mi, òun náà ni ìpàdé tó ṣe ní wípé ẹ̀ẹ̀kan lọ́dún. Ẹ̀ẹ̀kan lọ́dún lòun jẹ kì í wálẹ̀ méjì, ẹ̀ẹ̀kan ni. Òun náà wá ní àwọn ìpàdé ìrun tá a máa kí ẹ̀rí pé yàmù Àràfà ń bẹ, al-wuqufu bi Àràfà. So ti pé gbogbo mùsùlùmí àgbáláyé wọ́n lọ pàdé l'Àràfà bẹ́ẹ̀. So ti bá wọn ní èyí hùn nínú àwọn pàdé tí ẹ̀ẹ̀kan lọ́dún wá lè yí hùn. So ọ̀rọ̀ wa ń lọ ẹ rí gbogbo àwọn ìpàdé yìí ó ní tọ́lọ́run fẹ́ fi ṣe. Nínú tọ́lọ́run fẹ́ fi ṣe ni wípé ó fẹ́ fi so ìfẹ́ wa mọ́ra wa. Ó fẹ́ jẹ́ ká gba tara wa. Yuridu Allah subhanahu wa ta'ala بهذا الاجتماع التوادد والتحابب. Ọgbọ́n rahman. Ó fẹ́ ká fẹ́ràn ara wa. Dénúdénú. Ó fẹ́ jẹ́ ká gba tara wa. Dọ́kàn. Ọgbọ́n rahman. Kò fẹ́ ká wa mùsùlùmí ṣẹ́kù lórí ìṣesí pé à ń kórìíra ara wa. Nígbà tí ẹ kò sí ti ń jẹ́ bẹ̀rù Islam. Ẹ rí wípé Islam ó wà náà zọ́mọ̀. Bàbá kírun nísìnyí tá tó kíní kò sí kí bóyá máa wá fàlàfò kan sí àárín ara wa. Ẹsẹ̀ gbọ́dọ̀ kẹsẹ̀. Kéjìká kan èjìká. Kí ni ìyẹn ń túmọ̀? Ẹ gbọ́dọ̀ fẹ́ràn ara yín. Nígbà tó yẹ bọ́ọ̀lù nǹkan wá ṣe ká fẹ́ràn ara wọn ní kíláàsì. Ọ̀pẹ nínú àwọn ọ̀nà tóun lè gbà fi àkọ́kọ́ ìfẹ́ràn ara wa náà ní ká máa pàdé. Ká máa pàdé lẹ́ẹ̀márùn-ún lóòjọ́. Tálíkà tí òru ń jẹjẹ tásọ rẹ̀ bẹ́ tó ti kó pàdé pẹ̀lú olówó kẹrin náà rí bá aṣọ rẹ̀ ti bẹ́. Nínú àwọn iṣẹ́ tí ìpàdé ìlérí ìran fẹ́ ṣe nínú ẹ̀wọ̀n náà ni wípé ká ṣe dáadáa síra wa. Torí pé ìwà jímọ̀ ohun àbí ìwà ìpàdé akírun gbogbo àwọn tá a kàkálẹ̀ yìí ni láwọn ìpàdé tá a kàkálẹ̀ lẹ́ẹ̀kan ni ibẹ̀ láti máa rí ẹni tí ìgbà ò ṣe déédéé fún. Kọ́dà kó ṣe pé mọ̀ fura ń bi tó sáfù rẹ̀ kọ́dà pé ń mì sọ́tún ń mì sósì ẹ̀ ń kírun tẹ́ lè béèrè pé àájì sí òsì o ẹ̀mí púpọ̀ ẹ̀ ń mí gan yóò ti wá túnà sí ara rẹ̀ pé wọ́n bọ́bá wá túnà sí ara rẹ̀ bẹ́ẹ̀ fún kí ló sì wọ mùsùlùmí tẹ́jọ kírun tó wá sínú ilé yìí sí dáadáa sí min haythu annaka yani muntasir an tut'imahu kó fún ní tí ó jẹ ẹwọlá ẹbùn ló wẹ fún ní kankan lára tí ìpàdé yẹn fẹ́ lára tó fẹ́ ṣe nínú ẹ̀ náà ni a ti máa wá ṣàkíyèsí ẹni tó jẹ́ mùsùlùmí tá a kírun sí i là ń gbọ́ bá kú. ẹni tó yẹ ká kírun sí i la. à ń pa á sẹ́yìn pé nísìnyí tí ìbá tí mọ́mọ́ ò bá jẹ alátẹnujẹ sẹ́yìn pé àwọn irísirísi mọ́mọ́ ló kú láyé àwọn mọ́mọ́ kan bẹ àwọn mọ́mọ́ tó ti ọlọ́run ló mú wá ọlọ́run kó sì mú wá Èṣù ló mú wá ntọ́ bá ti gbà lọ́nà tí kì í ṣètò ọlọ́run Èṣù ló mú wá Èṣù ló mú ọlọ́run dáríjì wá. kí ni mo wá fẹ́ lò ń bẹ̀ ni wípé ẹni tí bókù bá kú nísìnyí a gbọ́dọ̀ lọ́rẹ́ǹtì mọ́mù kan pé ẹ wá bá wa kírun sí la èyí ṣe kò ní mọ́sálásí títí ń kírun ládùúgbò tí wọ́n ìmáàmù ní ọ̀hún á jẹ́ rẹ̀ pa lágbájá máa ń kírun àwọn jàmáà ó jẹ́ rẹ̀ pé lágbájá máa ń kírun ní máa wá mọ́sálásí bó bá ti wá jẹ́ rẹ̀ tán kíkí sí la ọbọ̀ dédé wọn. ibẹ̀ láti mẹ́ta ló jẹ́ mùsùlùmí ta ni í ṣe mùsùlùmí gidi nígbà tá a bá ẹbẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀rí pé máa ń sọ ẹbẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀ ń ṣe wá àṣẹ ẹbẹ̀rẹ̀ Ọlọ́run fáwọn àti bẹnu mọ́sálásí tí wọ́n bá bẹ̀rẹ̀ Ọlọ́run tí wọ́n wá bẹ̀ gbogbo òun ní wá bẹ̀ òun àwọn tá a lè máa pé ẹbẹ̀rẹ̀ Ọlọ́run òun náà làwọn tá a bá ń lé ọtí ẹ̀yìn tá a bá lóòtẹ́lì sí pé wáyà ìyàwó kan là ká mẹ́rin kí n ta tẹ́tẹ́ àwọn tí ń lọ́nà ẹbẹ̀ wọn tí wọ́n lọ ra ẹran ẹlẹ́dẹ̀ àwọn ẹbẹ̀rù Ọlọ́run lọ́nà ọ̀hún àwọn ní tìrìtìrì àwọn ní star àwọn ní hamuru ọlọ́tí àwọn tá a máa pé ẹbẹ̀rù Ọlọ́run nu so èyí lára ń tí kí ní ẹ̀fẹ̀ ṣe nù ká mùsùlùmí ni pápá kó a lè á tún wá ti bẹ̀ mọ́ pé alágbájá tí ò wá yìí kí ló ṣe
nígbà tó dà ilé àtún rí ìbẹ̀lẹ̀ tí wá gbọ́ kí ló ṣẹlẹ̀ bóyá ọ̀rẹ́ ni ẹ wà á lọ kì í sílé tó sì lé ní wípé nínú àwọn ètò tí mùsùlùmí ó gbà lọ́wọ́ ara wọn tá ànẹ́bí pè ní mẹ́fà ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ èyí tó gbàmùràgàjì mẹ́fà tá ànẹ́bí dákọ̀ òun náà ni iyadatul marid ká bẹ ẹni tí ó rẹ̀ lára tí kìíní yẹn fẹ́ ṣe bí ẹ bá ti rí pé kò wá ẹ ti mọ̀ pàrà pé nǹkan kan ní ìṣẹ̀lẹ̀ ẹ ń wádìí ọ̀rẹ́ ni kò sí tó kù mùsùlùmí ẹ lọ́ọ́ kí ló kù bí àrùn ti ṣe rí nù kò wá sí tó kù báyìí nísìn ọ̀dà káfọ́fẹ̀ kí tiẹ̀ ní ìdájọ́ ìrun jama kìkì kákẹ́rùn jama tọ́ra gbọ́dọ̀ mọ̀dájú ẹ̀ nítorí Yorùbá mọ̀dájú rẹ̀ ń gbà mí èèyàn lè máa ṣe jí káàsì bó bá ti wù ó lè máa ṣàkọsí bó bá ti wù bó bá ti gbọ́ lálẹ́ ìbá àti ó sọ ẹni sìn pé ìdájọ́ kìíní yìí mo mọ̀ pé ìwọ tó tí ìrùn rẹ̀ máa dídí ní jama ọmọ kí n jama tó bá ti mọ̀dájú ẹ̀ ìdájọ́ rẹ̀ ọ̀ràn èèyàn ni dandan ni o ẹ má jà tán ara jẹ ìrun àyílá àṣùbà lásàrì dandan ni kò kí n jẹmọ kìí ṣe nàmbà fẹ́ wàláhì nàmbà fẹ́ kọ́ nàmbà túláàsì àmọ́ ẹ wá wo tí ń jọ mí lójú nù ayé nìṣẹ́ ni wípé Ọlọ́run lòun gbé òfin kalẹ̀ pé bẹ́ẹ̀ òun ti fẹ́ kẹ́ ẹ máa ṣe ni àwa náà wà lára náà tún ní bá a ti fẹ́ máa ṣe tẹ̀lé pé ọ̀rọ̀ náà yà yẹn lẹ́nu ẹ wo nǹkan mẹ́wọ́ Ọlọ́run ní bẹ́ẹ̀ mi ti fẹ́ kẹ́ ẹ máa ṣe nǹkan ni o kọ́ tó lóhun náà tún ní ọ̀rọ̀ Ọlọ́run dà gẹ́gẹ́ bí wà tí wọ́n pé olówó ń sọ̀rọ̀ tálíkà lóhun ní àìdíà ò làwọn ẹrú fẹ́ níwájú Ọlọ́run tó ní wá abẹ́rẹ́ rí pé nǹkan ṣe wá ń bí nǹkan ṣe à mùsùlùmí jẹ́ àbíká ní gbogbo ayé ẹ̀ṣẹ́ wọn àwọn àrẹ àgọ́rò wí nǹkan ṣe wá tààrà kọ́lọ́run dáríjì wá kọ́sàánú wa ọwọ́ á jẹ́ túláàsì bó láti mọ̀ kó jẹ́ túláàsì ń bẹnu kìtàbù wa sunnah ẹ wá já wo nù hadith Ànábì sallallahu alaihi wasallam ẹ wọ̀rọ̀ yìí o káwọn èèyàn sì má sì wá gbọ́ Ànábì sallallahu alaihi wasallam nínú hadith tí ó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam inna afqala as-salat 'ala al-munafiqina salatu al-isha salatu al-isha wa salatu al-fajr Ànábì ní ìrun tí fi ń wúwo jù tí ṣòro kí fẹ́ni tá a máa pè ní munafiki òun náà ni ìrun ìṣáì àti ìrun àṣùbà wọ́n ló ti máa jẹ́rìí sí pé lóòótọ́ ni ó rí pé àsìkò ìṣáì ìrun yìí máa fẹ́ rí odi èdè aró ti wíìkì tààrà ẹni tó lọ kó makalíkì yóò ti lúrin ara rẹ̀ ó ti wíìkì kò ní fẹ́ sí ìwọ ló wà jẹra rẹ̀ ń pa láti fi kírun yẹn bẹ́ẹ̀ làṣùbà náà àṣùbà àti ẹgbẹ́ àsìkò oorun ṣe mọ̀ pé ẹwọ Ọlọ́run bí ó bá rẹ èèyàn ní mo ráwọn àmì Ọlọ́run kan lára àṣùbà tó bá rẹ èèyàn tí ò rórun sùn látàlẹ́ tó bá ti dọwọ́ àṣùbà yóò rórun sùn ẹ wò gan ọwọ́ ajẹ́ ẹ máa wò ó ṣe wá rí ká sùn kó rú oorun lásìkò òun ọwọ́ ajẹ́ oore ó sì tún jáde wò òòrè lọ jẹ ó sì tún jáde ó tún jáde ó ẹni tí ọlọ́láfíà àti àlàáfíà dé ọwọ́ ajáde ó fún wọn tó ṣe ní wípé tó ti yé ọkọ̀ rí o ti ń gbádùn òun bọ̀ láti ọ̀tún àwọn pàápàá pé wọn táìmù yìí tún máa ń dùn ó sì ń gbọ́ tí wọ́n sọ hayya ala salat hayya ala salat hayya ala falah gbogbo ẹ̀ ni wọ́n ń wí so ti bá bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹ̀bi ìwọ náà ṣètánì tó fẹ́ bá tó ń kálukú jẹ ni táìmù yẹn tó bá fẹ́ jí wọn àwọn àfáà já mọ̀ pé yóò wá gbé ìlú yóò máa kọrin pé rúkúdù layla tawila layla tawila máa sún yìí bí ṣètánì ọmọ wa ṣiṣẹ́ òun jálẹ̀ tán tó ti ẹlòmíràn wà lọ jí ńgbà tí òun ti yọ iṣẹ́ tó ń ṣe nu fa ó ti ọfẹ́ bá ti wá jẹ́ ní kọ́lọ̀ ọfẹ́ bá tààrẹ jẹ́ kọ́lọ̀ mọ́jọ ìjọ àbájẹ́ àdíṣì táwọn ń kà lọ amáyà káàkiri ó ní walau ya'lamuna ma fihima táwọn yẹn bá wá lọ mọ irú oore láńlá tí ń bẹ́ ní kákàtúbà àti ìṣáì ní mọ́sálásí ní jàmáà la atawhuma walau habwan la ilaha illallah la atawhuma walau habwan ó ní wọ́n tara sàṣà wọn ò ní jẹ́ nǹkan kan ó dá wọn dúró wọ́n sì tètè lọ kí irun yẹn wàlá habuwan kọ́dà bí wọ́n máa wọ́ lọ báyìí habuwan alhabu tó ti kéèyàn fẹsẹ̀ lélẹ̀ tó ti kọ fi ọwọ́ náà lélẹ̀ yẹn pé èèyàn lè jòkó
kọmọ awọlẹlẹ kí ló jó dákọ̀ wọ lọ ká lè bá a mọ bí kinní yẹn ti ṣe pàtàkì tó ní. ẹ wà nẹ́bí ẹ wà àtàwùmá habuwan wàlá habuwan ẹ wo tí ó kìí ṣe pé bọ́yá ànẹ́bí tó mọ̀rọ̀ sọ sallallahu alaihi wasallam ó mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ gan tó ti yé báwọn nísìnyí wàlá habuwan kọ́dà bóyá pé yóò wọ lọ́bẹ̀ ni sáà ti débẹ̀ sáà ti débẹ̀ so ó fẹ́ já mọ́ bí kíní ẹ ṣe pàtàkì ó ní wà laqad hamamtu an amura bis salat fatuqam bí tẹ́ẹ̀fì mọ̀ pé kíní ẹ lágbára káà nẹ́bí sí kàkún dáadáa ó ní òun náà wò wọn ànẹ́bí an amura bis salati kóhun wá pàṣẹ pé ẹ máa kírun fatuqam kán sì gbé dìde kán máa kí thumma amura rajulan fàyúsọ̀ lé àbì náà kọ́ wá ní owó lápájá máa kírun fáwọn èèyàn só ẹ̀hìn ìwọ̀ jẹ̀mọ́ sẹ́yìn fáwọn ẹbí ò sí ń bẹ̀ máa kírun só fáwọn èèyàn bí bá tí wọ́n kí thumma antolic má ìyá bí rijali ma'hum huzamun min hatabin kó wọ́n wá ní ìwọ ọyá tẹ̀lé mi ká lọ kánẹ́bí wá gbá front ẹ̀gẹ́ ti bá wọn lẹ́sìn ṣé wá rẹ̀ yìí o àwọn tí wọ́n tó tẹ̀lé wọn ẹ̀mọ́sẹ́ tí wọ́n sì wọ́n wá kó igi dání igi ayin tí ma ń jò òun tí ó sànà sí tí ó àfá tó yẹ pé àfá subhanallah ọlọ́mọṣẹ́ ọlọ́mọ náà nípa àwọn igi ayin tó jẹ tí ma ń jò blabla kóhun ara yẹ kó dání ká máa kò tẹ̀lé òun kí láàrín bí fẹ́ fi yín sí olóhun ma wá tọ gbogbo ojúlé káàkiri kóhun ma wá wọ́ àwọn tó gbé láyé ṣàdúnà sọ̀láátà àwọn tí wọ́n wá kírun jẹ̀mọ́ ní mọ́sálásí fa uhriqa alayhim buyutahum binnar wọ́n wá sọ náà sílé wọn tí náà dílé wọn tí ìjó tí ó sì jó wọn pọ̀ ẹ máa jólé wọn lọ sáwà yìí bọ̀ ẹ wá dákun o tàbá àfíká ẹ̀là lọ́rọ̀ kágbádìsì yìí ànẹ́bí ò ìmọ̀mọ̀ alẹ́ jùlẹ̀ àmàmọ́ ànábì ò ní àṣẹ bẹ́ o ò ní àṣẹ bẹ́ láwọn tó tọ́ lọ́run tó kàn á gba wèrè pọ̀ mẹ́sìn tó ń sí àwọn ni àfáàkà ti sọ pé ànábì wí báyà ní ọ̀dáná bọ́ bá dáná súnlé ó ń lé òun fojú balẹ̀ ẹjọ́ ò délé ẹjọ́ ànábì ó sì dínà rẹ̀ so ti bá wọn ní sí eyín tó dé ànábì gan òjò lé orílé òun náà òjò ó lé how ní hamamtu ìmọ̀ wù ú kò sì sí tó fẹ́ fà yọ bí kì í ṣe pé ká lè bá a mọ bí ìkírun jàmáà ní mọ́sálásí ti ṣe pàtàkì tó tẹ́ bá wò ní ìsìn nínú àdìsí ta kàyí nǹkan méjì òun ló wà ń bẹ̀ tó sì gbàmúra gajì tó pé nǹkan méjèèjì yìí já mọ bí ó ṣe pàtàkì kákí ìrun ní jàmáà ní mọ́sálásí ti ṣe tó àkọ́kọ́ òun náà ni wíwọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ìdáná sun ilé kọ́dà èyí tó tún jẹ́lẹ̀ kẹta ni pé ànábì ò tún wá rányàn fún rẹ̀ lólóhùn fún rẹ̀ ní olóhùn fẹ́ lọ ṣẹ́ni pé ó ti di nǹkan bí mẹ́ta wọn wá mú léré tí ó tún wá jẹ́lẹ̀ kẹrin pé wọn wá mú léré bí kìí ṣe pé so ti irinṣẹ́ tí wọ́n ó lò tí wọ́n fi bá wọn ara bí wí so tí wọ́n ti kó lánàá òun náà ní igi kọ́dà ìsáná tún máa ń bẹ ní ọwọ́ wọn ẹ̀rọ àtọ̀ níta fẹ́ lò bẹ́ẹ̀ ni kí ló ṣe pàtàkì tó èyí òun number 1 ẹ̀dá kún gbogbo jàmáà bàbá tí ń gbọ́ ní ká máa lò fa àkókò ti bẹ́ mi náà wí wàláhì náà ló bọ́n kálùkù náà wí wọ́n kálùkù lọ mẹ́bí òun kù síwájú Ọlọ́run a ti sọ fúnra wọn èwo ní kálùwà kí ní jálùwà kí ní ẹjá máa bọ́ sí ẹlòmí ọwọ́ alú ọdún kan ló di bá rẹ̀ sí pé irun rẹ̀ bó ní tí ń kí bó ló fi jímọ̀ rẹ̀ sí ẹ̀dàkùn Ọlọ́run ò mú ọkọ̀ bá wa ṣeré o tó di àdíákàwà àbùká ló pé rẹ o orí àdíákàwà yóò sí àbùká wa ni tó di báwa ní ìsọ́lọ́run dákun kó sì wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀dàkùn àfáwọn àlẹ́ àgòrò wí ẹ̀dàkẹ́jẹ ń kàdísì yìí náà sí torí pé nǹkan pọ̀ ní Islam ó dá mi lójú pé Islam tá a wà yìí tá à ń ṣe yìí kìí ṣe Islam tí ó sọ fún wa pé tá má ti gbé nǹkan fún ọ bẹ́ẹ̀ kó sì gbá bẹ́ẹ̀ àwọn ọ̀nà Islam yìí sì bá wọn Ọlọ́run go ni àwọn wà fi áńfúṣe kan àfàlà tó ṣe lónà ó yẹ kí gbogbo wa tó ti ká máa contemplate ká máa reflect ká máa ronú pé Ọlọ́run ni a ṣe báyìí kí ló rò ń parẹ̀ so lọ́fà tá a fi mú gbogbo àwọn ẹ̀rí kọ̀ọ̀kan yìí wá so wọ́n já mọ̀ wípé nígbà ayé Ànábì sallallahu alaihi wasallam arákùnrin kan bẹ afọ́jú ni orí náà ipò wo ni wọ́n náà lò wà tó á jọ lójú táwọn á ń lò lẹ́rìí pé òun ni ò jẹ́ kí n kí jẹ̀mọ́ ara o kò sí tó kọ Ọlọ́run pẹ̀lú eyín wọ́n náà gbọ́rọ̀ afọ́jú yìí ọ̀fọ̀ kò rí náà rárá àmà rajulun àmà arákùnrin kan tó jáfọ́jú fún rẹ̀ ló wá kó rẹ̀ lọ bá Ànábì láti lọ béèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn pàápàá jùlọ èyí tá à ń sọ̀rọ̀ lórí rẹ̀ yìí ó lè wọ́n ní Ànábì
bó ti ń wò mí yìí kò sí ẹni tí ó máa mú mi káàkiri lẹ́yìn tí ó máa fà mí kí pé bàbá yẹn máa wo kòtò ẹ má já lu kìnní kan yàn yín ó lóun ò ní àìwá ní òun yìí tó ti yóò fa kóun lè má máa rí mọ́sálásí wá láti wá kírun jàmá Ànábì sì gbọ́ ẹwà Ànábì sallallahu Ànábì tó pé wà máa yẹ̀ tí kú ánilẹ̀ àwá inúwà ilá wáháyú yúhá bá Ànábì ti rínú Ànábì wá ní ọ̀dá àti gbọ́ máa lọ arákùnrin náà wá ń lọ sẹ́ni tí wọ́n ń lọ ó ṣe díẹ̀ nígbà tó bù sí gàdà Ànábì bá pè pé lágbájá o má ti lọ ẹ pé kí ni ó sì lọ bá dáhùn ìgbà tó dáhùn Ànábì ni ó wá ó ń ṣe Ọlọ́run ń dọ lóhùn Ànábì ni ó wá Ànábì wá ní àtẹ̀símáwò nìdá ṣé ìgbà tí mo pè ọ́ ọgbọ́ àwọ̀gbọ́ ní Ọlọ́run gbọ́ ní kọ́lá náà Ọlọ́run gbọ́ Ànábì ni tó bá rí bẹ́ẹ̀ nígbà tó ti gbọ́ àyẹ́pẹ́ ṣe bí etí ojú rẹ̀ lọ́fọ́ etí rẹ̀ ọ̀sá àdí etí lọ́fọ́ àbí ojú lọ́fọ́ etí ọ̀sá àdí etí òdí bọ́ bá ti gbọ́ tí wọ́n ń pe Allahu akbar Allahu akbar ashhadu tá ń pe tí wọ́n ń pe kò sí tó kù kò sí tó kọ́ lọ́wọ́ pé ìwọ́n náà lọ́dọ̀ lábọ́jú ọ̀sá ń fe tí gbọ́ pé wọ́n ti ń pe irun ó ní kò sí tó kù máa bọ̀ wá ní gbogbo wàhálà tó bá wùlé kọ́ bá pàdé náà àfikọ́ wá ní àtẹ̀símáwò nìdá ó ní kọ́lá náà ọ̀ngbọ́ àbọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ bọ́wá tí wọ́n á gbọ́ kò sí tó kù máa wá ní o ẹ̀yìn ni ẹ̀wò bá wọn ní sí tí ń túmọ̀ sí pé kò sí condition téèyàn bá wà tí o gbọ́dọ̀ wá máa kí irun jàmáà kọ́dà ó lè fa débi wípé kákírun jàmáà kò sọ̀látù kan ní sọ̀látù al-khawf ẹgbẹ́ náà kọ́ ibi tí irun jàmáà lágbára dé táwọn mùsùlùmí bá ti jagun lọ gbáà tí wọ́n jagun lọ ẹ̀mù káwọn kèfèrí jọ àgbákò ni wọ́n èrò tí wọ́n ní pé kí Islam má ṣẹ́kù wọ́n fẹ́ dojú Islam délé ni Ọlọ́run wá ní ẹ bá wọn jà yá ayuha nabi àwùsùlá ṣètọ́lọ̀ yá ayuha nabi jahidil kuffara wal munafiqin waghluz alayhim ma'ahum jahannam ayé náà kò ní yàn fáwọn táàfì mọ̀ pé kìíní yẹn kò rẹ́rìn Ọlọ́run wá ní pé bá ti wà lójú ogun gan tẹ̀ ń jà lọ́wọ́ tó yẹ pé tèmi Ọlọ́run náà lẹ́yìn sí èmi náà mo ní ẹ jagun síbẹ̀síbẹ̀ náà bá kókó òrùn bá dé èèyàn dáre ẹ̀wọ̀ náà bógun ti lágbára tó ń Ọlọ́run ní ẹ̀fìnúlẹ̀ jagun náà kí wọ́n tún wá ṣe pé kò ní kí wọ́n fi ilẹ̀ lásánfà ó tún ní ká kì í jẹ mọ́ àfáwàlẹ̀ àgòrò wí ẹ má dáa kí o kéde pé wà níbi tọ́wà ẹ má wọ Ọlọ́run kò tún wá ní kán lọ kí n lé kan bí kan tó pamọ́ kí ẹja sáré sá lọ wáyé Ọlọ́run wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ewu strategy tó lágbà Ọlọ́run ní ẹ̀pẹ̀ ayé sí méjì ìdá àkọ́kọ́ káwọn kọjú àwọn ará bí jamana la nídìí ìdá àkọ́kọ́ kan kọjú sáwọn ará bí ẹ máa bógun lọ tiwọn ẹ̀yìn tí ẹ máa kírun so ẹ bá wá kí tán tó ti ìgbà Ànábì jòkó káwọn á parí káníraka mẹ́rin tá a máa kírun ní àyílà ní kíní kan ní káwọn á parí ẹ̀ kásálámà káwọn á lọ dúró nípò àwọn tí wọ́n ń ṣe ń fèsì káwọn á kíraka méjì tó ṣẹ́kù pẹ̀lú rẹ̀ Ànábì kẹjọ sálámà papọ̀ wà Ànábì ó kíraka mẹ́rin àwọn ó kí méjì gbogbo iye ẹ bá wá ń kí tán ẹ wo bí kíní yẹn ṣe pàtàkì tó ṣẹ́wọ̀n pé tí kì í bá ṣe ipò pàtàkì ni ti Ọlọ́run yẹ kọ́lọ́run ó gbàgbé pé wọ́n tún kí òun lásìkò ogun bó ti lágbára tó ní tó lè pé táìmù ojú náà tó lè pé táìmù náà àwọn tọ́mọ dùn pé ọwọ́ àtẹ̀wọ́n ẹ̀wọ́n akọ́mọ àdàbẹ̀ ní kí bọ́yá tó ti Yorùbá làáfà yín sọ súra ntàwí yìí Suratun Nisa àyà 102 ló wà ó ní wa idha kunta fihim fa aqamta lahumus salata faltakum ta'ifatun minhum ó ní wa idha kunta fihim tí rí Ànábì bá ń bẹ pẹ̀lú wọn tó wà láàrin wọn bí ẹ ti ń gbé já fa aqamta lahumus salata má pé à ń jà lọ́wọ́ o àsìkò ọ̀run dé à ń jà lọ́wọ́ kò sínú kan fún àkọ́mítà làwọn sọ̀rọ̀ àtàgbérùn ojú fún wọn kírun ni o fálítà kún tọ́ ìfàtún mínú káwọn kan nù wọn káwọn adó pẹ̀lú rẹ̀ kẹjọ kírun ọ̀hún káwọn yòókù wà pẹ̀lú àwọn tá a kàn máa ṣe kíni o kàn máa bá wọn jà sọ kàn máa bá wọn jà lọ ẹ rí i pé gbogbo ń ta kàkàlẹ̀ yìí ń dá lórí wípé ká máa kírun jàmáà kì í ṣe nǹkan eré túláàsì ni tó ẹ wá já wo ẹjá wò
ìbéèrè tí ó jáde tí ẹgbẹ́ mi náà ní sì dáhùn rẹ̀ òun náà ni wípé tàti lẹ́ni tó ṣe ní wípé ó yẹ kó jẹ́ ìmáàmù alálẹ̀ fi jẹ́ máàmù ń sọ̀rọ̀ bí mélòó kan mọ́ ìmáàmù la àwọn àpẹẹrẹ alákìísí tí sọ iye àwọn jàmá iye ibi tí jàmá ó ti bẹ̀rẹ̀ mo ní ok ọ̀dà ìjà wí báyìí jàmá tó fẹ́ kírun ó bẹ̀rẹ̀ láti rí méjì ní irun jàmá sáré gbogbo ẹ̀ àti jímọ̀ náà àti jímọ̀ náà láti rí méjì náà ni torí pé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí arákùnrin kan ó dé kọ̀ wá bá ìrun mọ́ àwọn èèyàn sì wà ní mọ́sálásí náà ti kírun tán bọ́pọ̀lọpọ̀ náà ti máa pẹ́ dé mọ́sálásí hùn ọlọ́run kọ́ làwọn ń bẹ̀ àmọ́ tá à ń ṣe so báwọn ti kírun tán nìyẹn bá wọ mọ́sálásí Ànábì wa ní ha man yatasaddaqa ala hadha àṣìṣà àtúmọ̀ ṣe sàárà náà man yatasaddaqa ala hadha tani ó bá ń ṣe sàárà fẹ́ nìyí tani ó ta lóore ẹwù Ànábì ó fẹ́ kóhun náà ó gbalada pó kírun jẹ̀mọ́ àwọn ààrẹ nìkankan tí ó ti bá nísìnyí tóun náà dé ní pípẹ́ pẹ̀lú ẹ̀ bí kìí ṣe pé gbogbo àwọn èèyàn tó wà ní mọ́sáàsì kírun tán already lárákùnrin kan bá wọn dìde náà tó ti kírun tẹ́lẹ̀ ọba ṣe kejì rẹ̀ ọba kun lẹ́gbẹ̀ẹ́ Ànábì sì sọ kẹ̀kẹ́ Allah títúmọ̀ sí pé ìrun ọjọ́ náà tá a kà sí ìrun jàmá èèyàn méjì ló kì ẹ̀rí wánu èèyàn méjì òun ló kí ìrun náà kí wá ṣe pé èèyàn méjì lásán bí kìí ṣe ní wípé ẹnì kejì gan ti kọ́kọ́ kí tiẹ̀ tẹ́lẹ̀ náà àkà ìdánwájú ọ̀sìn láfíà ọlọ́run mọ bí ó ti ṣe ọmọ bí ó ti pín sẹ́mi pé kìí pọ̀ jù bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ kìí pọ̀ jù ọlọ́run mọ bí ti ṣe ó ti bá wa ní sí bó bá ti lè báwa bá ti àwọn òpó pọ̀ jù gan tó ti bá wa ní sí lọ́dọ̀ ọlọ́run máa wò kílẹ̀ tí ì ṣe èyí òun ní túmọ̀ sí wípé èèyàn méjì wọ́n nílẹ̀ anna al-jama'ata ma'khudhatun min al-ijtima' wal-ithnani aqallu ma yatahaqqaqu bihi al-jam'u wal-ithnani aqallu ma yatahaqqaqu bihi al-jam'u aqallu bá ti rí èèyàn méjì tó ti bá wà nísìn lóòótọ́ ó kéré àmọ́ jama ti bẹ̀rẹ̀ náà lóòótọ́ ó kéré o àwọn ọjọ́ dára àwọn afálárúbá àkọlù náà dákọ lóòótọ́ ó kéré o àmọ́ àwọn só síkè náà jáwọn ti bẹ̀rẹ̀ náà nù ní Ànábì sallam so Abi Musa radiyallahu ta'ala anhu òun lọ sọ̀rọ̀ náà nínú àwọn hadisi tí Ibn Majah ṣe kí n tó gbà wá fún wa ó ní ithnani fama fawqahuma jama'a ithnani fama fawqahuma jama'a ó ní èèyàn méjì àmọ́ fáwọ́kọ́ wù mọ́ wájú bẹ́ẹ̀ lọ ní gbogbo ẹ̀ náà jàmá náà ni mo rò pé jàmá wa ti èyí ń túmọ̀ sí wípé ibi tí jàmá ti bẹ̀rẹ̀ nu méjì lókè táwọn sọ nípa jàmá tọ̀ ẹlòmíì ò tún wá wò pé ẹ dákun lẹ́yìn pé àṣà kan kọ́ mà kí láṣà náà ni wípé àwọn obìnrin tó ti bá wọn ṣe so ilé nìkan ká ayọ̀ǹda kan wá mọ́sálásí káwọn ọmọ wa mọ́sálásí kama kírun tí wọ́n lé sẹ́ẹ̀rí méjèèjì náà ló wọlé ìtumọ̀ ẹ̀ ni wípé Islam ó ní kan wá mọ́sálásí káwọn obìnrin wá mọ́sálásí ewu ọwọ́ àfi condition sí tí ọba ti ní sí wàhálà bí ọba ti ní wàhálà nú tí wọ́n ní dá wàhálà kan lẹ̀ báyà pẹ̀lú tùràrí kan ni tí wọ́n fi sára tí ó wá ẹsẹ̀ bàbá tí ó wá mú àwọn ọkùnrin máa wò mọ́nàmọ́ná lérí irun tí mọ́mọ́ wá sí kéwúké ó ti bá ní kàkúlé ọmọ dára bá rí ẹ wo tí gbogbo ẹmọ àṣẹ wọn àwọn bí wàhálà báwọn ọba ti ní wá líyé ayọ̀ǹda fáwọn obìnrin kí bí ọba ti wá ní wàhálà ẹjọkúnlé so ti bí ọba ní wàhálà nínú ẹjọkúnlé so àkọ́kọ́ pé wọ́n lè wá ní so ti lójú ayé Ànábì àwọn kan náà àwọn obìnrin ti wá mọ́sálásí bẹ̀ kan wá kírun obìnrin tó fẹ́ lọ kírun kí ni ń wọṣọ tí tó wà bó làwọn ilé ìbò wọ̀nyí tó àfà tó ń expose transparent táàrí ara rẹ̀ ó sì lọ wọṣọ
àwọn ẹ̀yà jọ́ wọn ọlọ́run mọ́sàájá kìí àmọ́ dáa fún wọn mọ̀ múra kódà àfa ọ̀tọ̀ ni wọ́n rò ọ̀tọ̀ wọn tún fi kíní kan dín bùbá wọn tún fi lé ìpele bàbá gbàgbé ọmọ àwọn àgbàlagbà náà ni so bí kíní tí wọ́n ń lọ nù ni báwa náà ó ti èyí tá a ṣe nù ni tó ti ọ̀ ń bọ̀ wá wọ obìnrin tó ń bọ̀ wá mọ́sálásí tó fẹ́ lọ kírun tó ń dín hùn ta ló ń dín hùn sí Ọlọ́run ni ó sì ná ó sì lọ mọ́sálásí ta ló ń dín hùn sí ẹwọ nǹkan mẹ́wọ̀n so wọ́n ní àwọn obìnrin lè wá mọ́sálá yubahu linnisa'i حضور صلاة الجماعة في المساجد بإذن أزواجهن بإذن أزواجهن káwọn kan wọ́n fún wọn yọ̀ǹda ẹ máa lọ ní báàlì wa tó ti bá wọn nísìn ẹwù Islam mà dá púpọ̀ Allah mo dúpẹ́ tí mo jẹ́ mùsùlùmí alhamdulillah mina dúpẹ́ o ala ni'mati al-islam mo dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run bàbá kí ló jẹ́ ń wí bẹ́ẹ̀ naam a fẹ́ ṣètò Ọlọ́run obìnrin fẹ́ ṣètò Ọlọ́run wọ́n gbẹ́ ọ̀dà lọ́dọ̀ ẹ̀rọ Ọlọ́run tó wá ní tó ti kọ́kọ́ rẹ̀ ó fún ní yọ̀ǹda tọ́lọ́run ló sì dọ́kọ náà Ọlọ́run ló sì dọ́kọ Allah ẹwù tọ́lọ́run lọ obìnrin fẹ́ ṣe tí ọ̀dà ibi títí wá yàbáwó obìnrin tó ń jáde kú lé sẹ́mi pé bí a bá ti ń sọ̀rọ̀ kàmá yìí kàmá yìí tó jáde bẹ́ẹ̀ ọjọ́ dà kò sí kankan tọ́lọ́run rèé lọ́lọ́ ní ọgbà yọ̀ǹda ẹ lónìí ọgbà yọ̀ǹda wọ́n á fẹ́ lọ náwó kan tó ṣe ní wípé lábára kálá òfin yìí tí ò lálùbáríkà nu òun lè gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ oní kí ni ó ṣe ìrún lọ́lọ́ ní ẹgbẹ̀rún ìrún lọ́lọ́ ní kẹgbà alákẹ́ tó lọ kí o ọjọ́ wa fẹ́ lòdì kan òde kọ̀ọ̀kan mi yarí sí ní ẹsẹ̀ yẹn bẹ́ẹ̀ kí lọ kó ṣe bọ́ bá ní kí lọ kó ṣe ìwọ́n náà ládìsì tó bọ wí o àdìsì tó bọ wí tí o sì ṣe lóhun ni pé ànábì ní gbogbo èyí kí obìnrin tó bá jáde kún lé tó ṣe ni wípé kò wá gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ wọ́n fi ń bínú sí ọ̀rẹ́ fi wá bínú ó sì lọ láì fún ọ ní yọ̀ǹda ànábì láwọn màláíkà ẹ bá màláíkà ti pọ̀ tó bàbá wọ́n pọ̀ jù àwọn èèyàn lọ ẹ wá wé pé àwọn màláíkà àṣẹ nífa bẹ́ẹ̀ ni ìwé iṣẹ́ lọ́hùn ẹ bá ti ṣe báyà fà Ọlọ́run sì ní tọ́ ẹ ti wí náà ọ̀yánu àsáwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti gbé pé àwọn màláíkà èpè tó sì ò lè wẹ̀ kú o pẹ̀fún wo ló fẹ́ nù kú ẹ lè rí kó lè wẹ́ fà á fi kí gbogbo obìnrin ayé kó serious ẹ mọ ọkọlọkọ ẹ mọ ọkọlọkọ náà ẹ tí ìyá lọ bí tí ọ̀dà ẹ bá èèyàn máa mọ yẹn ó sì ọ ẹ kó pàtàkì ọkọ káwà kọ́ mọ́ ju gòtà dáa lọ. à ń bèrè tàbí òun ló sàgbé ọ sílé bẹ́ẹ̀ ni ó sì ti Ọlọ́run ló fi mú wálé àwọn òbí rẹ̀ fi fọwọ́ sí ọwá ní kò sọ̀rọ̀ kò sẹ́nu rẹ̀ nínú ọ̀rọ̀ àmọ́ sí báwọn ànábì ní gbogbo mi tí máa ń ṣe báwọn àwọn màláíkà ọmọ wa ṣépele fàtí àlìmàláíkà àwọn màláíkà ọmọ wa ṣépele ọmọ ṣépele títí tí ó fi para wálé kọjá wákàtí kan lólò lóde ọ̀hún ìpínlẹ̀ ọmọ ìgbà ṣé wọn náà ṣàkíyèsí pé wọ́n bu ráìsì fún wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀ lérí kò ṣàkíyèsí òun èèkùn òun èèkùn lákìyèsí ìgbé àwọn màláíkà nù àwọn wọn ti ń sẹ́yìn nù ẹ̀dí wá nísìnyí ó tún sọ fóònù nù ẹ̀dí wá nísìnyí gbogbo nǹkan tí ó rí pé gbogbo nǹkan tí ọ̀dà ní ṣẹlẹ̀ sí òun ẹ̀fẹ̀ wá bẹ̀rẹ̀ ni èyí ò tún kéré nù èyí nù èpè ó kéré títí wá nísìnyí so àìníranú Ọlọ́run òun ló tóbi ju gbogbo èyí tó ń rí òun kò sóbì tí ó ranú Ọlọ́run tí ò bá tẹ̀lé àti ọkọ rẹ̀ kẹ tó lọ lè kírun jàmá ẹgbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ ẹgbà yọ̀ǹda ó ní gẹ́rọ mú tàtà yìí bá tì ẹ máa lo tùràrí bẹ́ẹ̀ ni ló pẹ̀fún ẹ máa lo pẹ̀fún ṣe é pé sí pẹ̀fún ní bẹ ẹ ní ẹ máa lò ó ẹ má tiẹ̀ lo nǹkankan àfà yìí ó lórun tó dáa ẹ máa lò ó tọ́ra àfẹ́ wàhálà nínú Islam ṣe ní ìgbà àwọn ẹmọ́ ìbínú fún àgbọ́yé Islam ò fẹ́ já jìyà àwọn là ń fọ ara fàyà kò fẹ́ já jìyà ẹsẹ̀ yìí tó ti bá wọn ní ẹsẹ̀ bí ẹ̀mọ̀ pé wọ́n ní ìlú tí ò sófin kò sẹ́sẹ̀ mbẹ́ ìfi ìlú bá ti wá lófin nǹkan ẹsẹ̀ wà Islam ti wá lófin ẹsẹ̀ òfin lẹ́sẹ̀ ti wá ó ti lófin náà èyí ṣe tá a tẹ̀lé ìwọ obìnrin tó fẹ́ lọ mọ́sálásí lẹ́yìn ìgbà tọkùnrin ti fi wọ́n yọ̀ǹda tán máa lo tùràrí wàgẹ́rọ mọ́ta bá rí jáde bí sínà tí ó sì gbọ́dọ̀ wá lo ọ̀ṣọ́ kan kó wáyé pé ọ̀ṣọ́ òun tó ti bá ní tí ó dá wà lálẹ́ tó wà jáde ìjáde àwọn lárúbáwá jọ̀wọ́n àná tí ìsìláàmù tí ìdígbà tí ìsìláàmù tí dé tẹ́ máa sọ̀rọ̀ tí ọ̀dà gbogbo ẹlẹ́mọ̀ ṣe ànábì ni wọ́n ní ká máa ṣe bẹ́ẹ̀ máa tàṣàtòrò tán gbogbo tó bá wá lọ àfikọ́ paramọ́ bó ṣe pé ṣòkòtò náà lọ́wọ́ nǹkan kan lé sókun rẹ̀ dáadáa májọ máa tú májèrò òdì rẹ̀ tú
màá tún òróró lérí ìrún lérí ìrún wọn náà fẹ́ bẹ́ẹ̀ tasátòrò tán ó paramọ́ dáadáa ó àfà ó pàtà ó pàkéjì gbogbo nǹkan tọ́lọ̀ ń kó fún ọ ló ti bá wọn nísìnyí kìí ṣe irú rẹ ló yẹ ká bá ń bí pọfẹ́sà lò aláṣọ ti gbogbo ń tà ń pè ní àyà rẹ ó ti sí sáwọn tí wọ́n ń kọjá lọ gbogbo wọn tí ń wò gbọ́ bẹ̀rẹ̀ ọbẹ̀ gbomi sẹ́sẹ̀ gbogbo yẹn ò bá là ká yìí mu wàhálà bàbá ìmúra Islam ló dáa fa lọ́ọ̀rà jáàbù tó bá ti ní. ṣe máa ń bẹ̀ wọ́n. èyí tó gùn ún ni kọ́mọlù máa ń bẹ̀. tọ́mọlù máa ń bẹ̀ wọ́n ò dáa máa ń bẹ̀ wọ́n àwọn ìjáàbù ìsinsin nù tẹsísìn ẹni pé bébé ìsinsin náà ti rí nù ní bàbá ìjáàbù tó gùn dáadáa tó balẹ̀ tó lápá tí ó gbogbo nǹkan tó ṣe ní pé ẹni ọba láníyàn tí ọ̀dà gan àfáà yóò ìmú kò ní ní tí ó wù kò ní kí ló fẹ́ wò ẹni ọba fi ó lera gan òní lè fi ó lera nígbà tí ò rí nǹkan kan wò bá ti máa ṣe kí ni bí ọmọ mùsùlùmí lóbìnrin àbí ìyá mùsùlùmí lóbìnrin ó ti ṣe ṣe bí bá ń lọ mọ́sálásí màá wal-ibti'ad an mukhalatati rijal mo wọ tí ọkọ rẹ fún mọ́dàkọ̀ máa ọkùnrin tó ti bá àdúgbò lọ́dọ̀ Ọlọ́run kò fẹ́ sí mọ́sálásí tí wọ́n ti ń ṣe irú ẹ̀ kò fẹ́ sí ìsìláàmù dá púpọ̀ bàbá sẹ́mọ̀ pé ẹni tó bá pé ẹ̀sìn ṣé kí n wí ẹ̀sìn pápẹ́pẹ́ ẹ̀sìn pẹ́pẹ́pẹ́ tó wọn kálukú ó jòkó papọ̀ ní bàbá tó ń gbàjú wọn àjọ ìṣúra wọn àfáà tí wọ́n kó mọ́lẹ̀ tààrà èyí tó ń sì mọ̀ lùlù mbẹ́mbẹ́ tí ó mọ̀ lùlọ gbá tó ti yẹ bá èyí tí ó mọ̀ lùlọ gbá bàbá ọlọ́run kó ṣàánú wa ni so gbogbo àwọn mùsùlùmí náà Ọlọ́run ní a máa dunnú ká tún yà lọ́bẹ̀ wọn náà kò ní a máa dunnú èwo ni ẹlẹ́yìn ṣe tọlọ́run tó ti bá wọn sí ijó àpẹ̀yìn pẹ̀lú obìnrin pọ̀ kí ló dé wọn ní mùkádàmù ń jó lọ́wọ́ tó ti bá wọn ní àwọn mùídí náà wọn ṣe báyìí kí lè yí wọn mùrídì àti mùrídì àwọn olókù tí wọ́n jọ báyìí wọ́n àti sí bàbá àbíkọ́ lọ́wọ́ kó ṣàánú wa ni so àfànáwò kí ìfànáwò fi náà ọlọ́run kó ṣàánú wa ń bẹ̀ wáyà kí náà wàrọ̀ àsùfúfù rìjáàd kí wọ́n á lọ obìnrin kò dáa kóbìnrin tó sáà fún tíwájú àwọn ọkùnrin gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ẹ̀ lè rí torí wọ́n wà á tó lé àwọn obìnrin síwájú lé àwọn ọkùnrin àbí bẹ́ẹ̀ ni bàbá kò sí mọ́sálásí wa ń lọrin mọ́sálásí ńlá wa ń lọrin wọ́n tún dá tiwọn kọ́ lọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ̀rìn kẹ tó débẹ̀ ẹ̀yìn lọ́wọ́ wà ẹ̀yìn lọ bó ti yẹ kó rí nù wọ́n paramọ́ lẹ́yìn àwọn obìnrin tó ti bá wọn lẹ́sìn wọ́n ní ẹ̀rí gbogbo ń tá a wí yìí ó wáyé nígbà ayé Ànábì Muhammad sallallahu alaihi wa sallam kí túmọ̀ sí pé nípa tọrọ àwọn olóbìnrin dé àlọ́ mọ́sálásí bọ́kọ̀ rẹ bá ní ọmọ lọ má hànà fún wọ́n ti gbígbẹ̀ pẹ̀lú ìṣẹ́ náà wọ́n ti gbígbẹ̀ má hànà fún àmọ́ ọkọ náà ní láti bẹ̀rù Ọlọ́run pọ́n lè wọ́n náà pọ́n Ọlọ́run lé kọ́ pọ́n rẹ̀ lé ó ti bẹ̀rẹ̀ dáná tó bá sọ pé kọ́ lẹ́nu ọ̀rọ̀ lérí ìyàwó rẹ̀ kí ló fẹ́ ṣe àmọ́ ti pọ́n lè wọ́n náà pọ́n rẹ̀ lé ló ti yẹ kí ààrẹ wọn ṣe kí ni o jẹ kó rí nu ẹ wá já wo kíní kan nínú tó ti kú ṣe é bínú báyìí bínú kẹ bàbá ọlọ́njàre mi ní lásìkò yín bàbá ọlọ́njàre bàbá ẹ rí ok ọ wá wáyé pé ǹjẹ́ obìnrin ó lè kírun fóbìnrin ẹgbẹ́ rẹ̀ kó jẹ mọ́mú. ẹ ti fẹ́ lọ́bì kan lẹ́ẹ̀kan. níbo nínú náà ìdákan náà mi létí. àwọn wo ló yẹ kó jẹ mọ́mú. ẹ ṣeun bàbá ọlọ́run ó jẹ rí i pé ẹ rí kò sẹ́ni tí ò lè jẹ imam lópin ìgbà tí àwọn nǹkan tí mo fẹ́ kà yí bá ti pé sí ara rẹ̀. àkọ́kọ́ náà nínú táwa náà ò gbọ́dọ̀ tó máa wá ṣe méjì lérí ẹ̀ ẹni ó bá ya wèrè ṣe ó lè jẹ mọ́mú ṣá. a jẹ́ pé aláàkì ẹni ó bá ní làákàyè òun ni ó jẹ mọ́mú. làákàyè tó mọ owó ká àbẹ́wò lẹ́nu. làákàyè ẹ̀sìn. tó gbẹ́sìn yé òun ni ó jẹ mọ́mú. tó ti òun ni ó jẹ mọ́mú. tó ti tẹ́sìn ṣe òun ni ó jẹ mọ́mú. tó tẹ́sìn ṣe. ẹ̀yin ẹ̀ wo nísìn nínú tá a níyàn yín wọ́n ní ayataqaddama ala al-qawm fi salati afqahuhum fi dinillah. afqahuhum fi dinillah. bẹ́ẹ̀ ni ẹ̀rí ó ní afẹ́ kọ́ ṣáájú ìrun fáwọn èèyàn afqahuhum fi dinillah ẹni ó bá ní àgbóyé jù afqahuhum fi dinillah
ṣé á rí kíní kan mẹ́jà tara jẹ́ o à ń sọ̀rọ̀ nípa ní àmọ́ gbọ́ ẹ̀sìn yìí kíní kan wọn ò fi bí wọn kálukú bá fi sí wọn ò fi pín makaliki lè jẹ́ afkọ́hù bẹ́ẹ̀ ni níjọ́ mi nígbà tó bá ti gbá sọ́sà ti gbẹ́sìn àwọn tó bá ti gbẹ́sìn tá àwọn arẹ́ lòmíì tó gbọ́ yé jù lọ mọ́ ẹjọ́ kì í mọ̀nà ká ti mẹkáníkì náà ṣé kò sí tó burú bí kí ó ṣáájú so ti bá àfọwọ́n fi di ìlànà àpọ́nlé ni pé àwọn àfáà ni wọ́n ṣáájú àwọn àfáà àpọ́nlé ni yóò bá gbẹ́sìn yé kọ́bọ́ sẹ́yìn kí bàbá kan àga kọ́bọ́ síwájú kọ́mọ kámítà kọ́mọ tó bá ti gbẹ́sìn yéjọ àfáà lọ. ó ní wa ahsanuhum qira'atan li kitabillahi azza wa jalla. Allah a sì fẹ́ irú ẹni bẹ́ẹ̀ ahsanuhum qira'atan li kitabillahi azza wa jalla. ó jẹ́ ni tó ṣe ní wípé ó mọ Kùránì kà dáadáa. ọmọ Kùránì kí dáadáa àwọn rẹ̀ fẹ́lẹ́ ọ̀fẹ́lẹ́ dáadáa ọmọ ha ọmọ ha ọmọ ọ̀rọ̀ ọmọ vọ́ dá gbogbo onídàá ọmọ sí kò ní dàpọ̀ àníbi ní bí nínú kéwkéwké ẹ̀rí pé kéwkéwké òun gẹ́tí ń wo ipé àfáà gẹ́tì ń ò ní kéde ẹ̀mọ́ látò ní lọ gbogbo ẹ̀rí ahsanuhum qira'atan ní kitabillahi azza wa jalla àwọn tá a fẹ́ kí wọ́n ṣáájú ìròyìn di méjì tó bẹ́ẹ̀ náà ni nínú àwọn tí a fẹ́ kí wọ́n jẹ ìmáàmù òun náà ni aqra'uhum èyí wọn náà tẹ̀ ti bá àkọ́kọ́ yẹn lọ gẹ́gẹ́ bí báwọn ní àwọn tá a fẹ́ kí wọ́n jẹ ìmáàmù nù ní gẹ́gẹ́ bí báwọn ní sìn tọ́ ọ bá ti wá jẹ ìmáàmù ẹ̀dàkùn ẹ̀dá wá fi jẹ ìmáàmù yìí sẹ́yìn bọ́ bí báwọn ní sìn ǹjẹ́ ìsìláàmù lápọ̀nlé ẹ má bínú ǹjẹ́ ìsìláàmù lápọ̀nlé kan tó ṣe fún àbí òní tá a bá ti rí pé ẹnìkan ló jẹ ìmáàmù òbí kan wọ́n já mọ̀ pé la tasihhu as-salatu tó ti báwọn ní sìn biduni idnihi la tasihhu as-salatu biduni idnihi ẹ ti fi jẹ ìmáàmù náà ẹ gbọ́dọ̀ wá kírun láì kóhun ló fún yín ní ọ̀dà ẹ̀kọ́ ọlọ́run fún pé ọkọ̀ àwọn mọ́mùlé àwọn àgbàlagbà ń lù lọ́rin wọ́n máa ń jà sínú tẹ́ wí àárò bí bóyá ìfẹ́ ẹnu ni bóyá ìfẹ́ ẹnu kọ́ ọkàn ṣe ní wípé ó níbi táàtì kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bá tún ṣàṣejù ń bẹ̀ náà láwọn mọ́mù láwọn mọ́mù irú àṣejù àfà yìí ọ ya ìgbẹ́ èmi èyí tí ìdé mọ́sálásí ló ń kírun ẹ máa gbé dìde àlìgámọ̀ ní lọ àbí ta ló kírun rí kíní kan ní ọ̀dà kò sí ní dàílà àṣejù ti wọ báwọn àmàlà tasihhu as-salatu biduni idnihi àti ìyẹn mọ́mù náà tó ti bá wọn nísìnyí a gbọ́dọ̀ kírun tí ò bá yẹ kí ó lásìkò tí n bá ṣe ní wípé ẹni a fi jẹ ìmáàmù tó ti yé àsìkò òun ètí ìdé tó ti yé bá wọn ní sàásìn retí ẹ̀kẹ́ tí ìdé àsìkò òun a gbọ́dọ̀ dóde ní ẹ máa retí mọ́mù rẹ̀ pọ̀ tó bá ti fi lè tayọ ọgbà tí tásìkò tá à ń kírun bá ti dé tí mọ́mù bá ti dé ẹ lè kí wọn. láti sọ pé ẹni tí wọ́n kírun lẹ́yìn rẹ̀ nígbà tí ò sí ń lé kò gbọ́dọ̀ ṣiṣẹ́ gbé pé ẹnìkan ò ní dà yí là. gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ ọlọ́run ló ní nílẹ̀ ìlà lọ́dọ̀. kó sì rẹ́ kó wíbẹ̀ kó sì máa dá ilá lóòótọ́ òdìṣẹ́ lọ́hùn kí ló járí eléyìí náà ṣẹlẹ̀ ànábì tó ju gbogbo wa lọ kò Abubakar nígbà ànábì sàlám ó lọ bì kánjọ́ kan ṣẹ́gẹ́ tí wọ́n lọ ṣe àtúnṣe ìkànnì àtúnṣe tó wá lọ ṣe yìí ó wá gbà lásìkò ọpẹ́ lọ́hùn àsìkò wọn wá dé ẹ̀fọ́ta lókèrùn Abubakar ni الخليفة الأول قواكم الرحمن للدولة النبوية ايوه ابا ṣebí ó ṣàókìrùn yẹn ìgbà tá ànábì ó dé só ti bá ní ànábì ò pé Abubakar ó kírun tí ń sọ pé ànábì ò yàwó bàkárì ń gbẹ ó tún lọ kárí ni Allah bẹ́ẹ̀ ni kò pé kò ní dàílà tí kẹ́ ti bá wọn ní sí kò sí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀dánù kò sí tó jọ mẹ́bẹ̀ Abubakar kírun yẹn ìgbé òsì tẹ̀yìn ẹ̀bọ bẹ́ẹ̀ ni ikú ò tẹ̀yìn ẹ̀bọ ó ti bá wọn ní sí ànábì ni ẹja ní kí wọ́n náà jọ ànábì ní kẹ́ jọ ẹmọ́ yà yẹn ń gbé mọ́ torí wọ́n kírun lẹ́yìn àmọ́ kìí sí pé a ní kẹ́yìn màmú náà máa sàrífín sí ìmáàmù o
ẹlòmíì ń bẹ bàbá wọn ti máa mọ àwọn wọn gbà àwọn ọgbà tí máa mú bẹ́ẹ̀ wọn wà á ti jí máa mú òkìtì ẹ̀ tán la ilaha illallah wọn ẹsẹ̀ wá wọlé wọn agbẹjẹ máa ti wọn gbé. ìkò yìí wọn dà ok kódà ẹ̀kọ́ dà. ok ǹjẹ́ ẹ mọ reason the reason behind reason tó wà lẹ́yìn wípé a fẹ́ kẹ́nìkan ó kírun mọ́sálásí láì ṣe pé ìmáàmù ló yọ̀ǹda ọ̀rọ̀ tẹ́ ewu tán ní sí. o reason ni wípé àkọ́kọ́ kó máa jẹ́ àpọ́nlé fún ìmáàmù. ẹlẹ́ẹ̀kejì kó máa bí àbílágbájá àwọn lágbájá ò gbà tèmi ni. wọn ò gbà tí máa mú. àbí wọn ò gbà tèmi kí máa mú àbí wọn ò gbà tèmi náà. mi ò dín wọn ètò wá mọ́sálásí. ṣẹlẹ̀ tí báwọn nísìnyí tí ọ̀tá ó fi wá máa ṣẹlẹ̀ láàrin àwọn jàmáà láàrin jàmáà sí ìmáàmù àbí láàrin jàmáà sáwọn fámìlì ìmáàmù sẹ́yìn pó rọrùn ìmáàmù bì kan tó ti bá káwọn fámìlì rẹ̀ náà kò mọ̀ pé ìmáàmù ẹsẹ̀ bẹ́yìn náà lè fi jẹ́ tí wàá lọ wá ṣẹlẹ̀ tó ti bá wọn nísìnyí kò dáa bẹ́ẹ̀ ọ̀há ni kò ti mọ̀ọ́mọ̀ ó mọ̀ọ́mọ̀ ìmáàmù yàtọ̀ sí mo mọ̀ọ́mọ̀ kálò mọ̀ọ́mọ̀ ni kò sí láì fi ń bẹ́ẹ̀ àmọ́ mọ̀ọ́mọ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ o o àfẹ́ kó ọlọ́run respect ìmáàmù mọ́sálásí yín náà ṣẹ̀rí ó respect ìmáàmù mọ́sálásí yín ó ṣàpọ́nlé fún púpọ̀ ní tí ó wàá ṣẹlẹ̀ tẹ́ fi máa wá dìtẹ̀ tẹ́ máa wá bára yín jà tẹ́ máa bínú ara yín tẹ́ máa sọ̀tá ara yín Islam ò fẹ́ ṣọ́ra fún ń ta lára ń ta fẹ́ mú níbi tó ti ká kírun pẹ̀lú àṣẹ ìmáàmù tó ti bí èyí ti bó ti ṣe lọ́nu ni. bàbá ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ bá a bá ti ṣe mọ́sálásí sẹ́mi pé máa ń súnmọ́ léèyàn jura yẹn lọ ẹ dákun sí mo ti balance so mọ́sálásí táwọn wò ní àbí kí sáré lè ọ̀rọ̀ obìnrin náà lè kírun fáwọn obìnrin bíi ẹgbẹ́ rẹ̀. ọkùnrin sọ lè obìnrin lè kírun fọkùnrin náà. nù rárá o kóbìnrin o. ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé à ń yàtà kọ́ dàmà alẹ́ nìkan omi fi sọ̀rọ̀ àti àkọ́kọ́ òun fi ìdí nìyà. tó bá ti bómi bá gbẹ́sìn yé táwọn ọkùnrin ò gbẹ́sìn yé ńkọ́. síbẹ̀síbẹ̀ ní èyí wọ̀n wọlé ń bẹ̀ òun. tòun ta ìgbẹ́sìn yà kò wọlé ń bẹ̀ òun. lè ló ń bẹ̀ òun. tó ti yé báwọn nísìnyí. ẹni tí tó ti yé pé kò ní burúburú kí ó ṣe ní wípé bóyá nínú 100 ká má rí bí 50. àárín inú àwọn ọkùnrin tó lè gbé dédé àgbọ́yé tiẹ̀ nínú ẹ̀sìn bóyá 50 ni ó gbérun máa kí ní ìṣósáwà yìí. obìnrin ọba àkùrá ní kótó rẹ̀. ọba yóò tó ni o. tí máa ń bẹ láwùjọ àwọn obìnrin bíi tiẹ̀ ó lè jẹ ìmáàmù fún wọn. ó lè jẹ ìmáàmù fún wọn. tó ti torí àníṣà sálàm tó ti ó ti ṣe bẹ́ẹ̀ fáwọn àwọn sàhábíyà àtàwọn sàhábí kan ó ti pa àwọn sàhábí kan láṣẹ bẹ́ẹ̀ pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí ó sì sí nǹkan wọ́n sì nírun wọn. obìnrin ṣaṣáájú jẹ mọ́ mú. ó làwọn náà ti wá tó ṣe òun náà tó wájú ní àbí wọn ti. yóò anakumula yóò sẹ́mi pé láti fi mọ̀ wípé ìmáàmù ní ó gbọ́dọ̀ kíní lẹ́fù tí ẹ gbọ́dọ̀ tún bọ́ síwájú díẹ̀ ju tàwọn yòókù lọ. kọ́dà sóti nípa ààtò èèyàn méjì fẹ́ kírun sóti ó ní kíní kan tá a gbọ́dọ̀ tó ṣàkíyèsí láàrin wọn òun náà ni wípé ìmáàmù tó fẹ́ tó pẹ̀lú ẹ̀ ẹ̀yin méjì lẹ ti fẹ́ kí ìwọ àti ìmáàmù ti tán ò ní jẹ́ kẹsẹ̀ rí ó ṣe déédéé ẹsẹ̀ rẹ̀ kẹwàá jọ dọ́gba ara yín ó fi sẹ́yìn díẹ̀. àwa ní sọ̀rọ̀ wípé àjọ àwọn méjì ní àkúmẹ́ta tó ti bá wa ní sọ̀rọ̀ ó gbọ́dọ̀ fi sẹ́yìn díẹ̀ tí. wọ́n mọ̀ faction lọ́wọ́jú díẹ̀. o tó ti bóyá wọ́n sì ní kí àtònù ni. so bí nípa ok ṣé wàá rí káwá kí irun jẹ̀mọ́ ǹjẹ́ ó ní ládàbí o àti ká má kí jẹ̀mọ́ ṣé bákan náà ni mo rò pé ẹ ká béèrè bẹ́ẹ̀ ni. so ó jọra wọn lọ kò jọra wọn kò lè ṣe déédéé rárá irun jàmáà tí wọn kò lè jọra wọn bí èèyàn bá kírun ní jàmáà yóò mọ ní ládàá ṣé yorùbá 17 daraja àbí kí náà ṣe kí ni yorùbá mẹ́tàdínní ogún àbí ṣe wọn náà ṣe bẹ́ẹ̀ ni bàbá òun ni ó fi ju sáwọ àṣírí 27 ẹ̀sìn bàbá 27 òun ni ó fi ju ẹni tí òun kí ní àdákìlọ ládàá 27 ní bẹ́ẹ̀lẹ̀ òun ní bẹ́ẹ̀lẹ̀ ẹni tó kí jàmáà ẹni bá kí àdákì ládàá kan bẹ́ẹ̀lẹ̀ ládàá kan ní òní ẹ̀sìn bàbá ṣé wá rí nítorí wá lè mú yẹn má rí irun jàmáà kí kò rẹ́rìn
tó lè mú ẹ yàn má rírun jàmá kí kò rẹ́rìn tó ti bá wọn nísìn bá a bá di pé àkíní lágbára wá lé débi pé kò lè gbápá kò lè gbé lóde òun lálẹ́ yọ̀ǹda àyàn kó jòkó lé kó kí o láfi lè yọ̀ǹda jòkó lé kó kí bọ̀ tó bá ti ju tó bá pé nǹkan tó lè rárá gbé ni yọ̀ǹda bẹ́ẹ̀ fún ọ bójú ò ti ṣe ní rí bẹ́ẹ̀ ṣe rí àṣẹ ìgbésẹ̀ wa lásán gan tá a máa ń gbésẹ̀ lọ mọ́sálásí hùn wallahi lazim onílàdá ẹni tí mọ́sálásí ń bẹ̀lẹ́gbẹ̀ ilé wọn dédé iye ẹsẹ̀ tó bá gbé tó fi dé mọ́sálásí yẹn náà wọ́n fi pọ̀ ládàálẹ̀ fún wọ́n sì fi pa àṣìṣe lẹ̀ fún àdìsí ní bọ́ sótìyé àgbogbo tí ń wí ní Yorùbá yìí àdìsí ní o àdìsí ó ládìsí o sẹ́kẹ́tì báwọn nísìn so làwọn àfá ọlọ́njẹ́ aláwọ̀ àfá pé nínú tẹ́rà tàwa kà wọ́n ní àlẹ́ àfúdọ́lù pé èyí tí fi wọ́n ń dájú òun náà ní wípé ká máa kí ìrun ní mọ́sálásí tó bá jìnà sí ibi tá a wà a jẹ́ pé kò sáburú ń bi òkè mọ́sálásí ń bẹ lẹ́kùn lélé wa kọ́ wá lọ́rú abẹ́mi la wà yìí nìsín mọ́sálásí ń bẹ ní abẹ́mi kò sí tó burú ń bi kọ́ wá lọ sí mọ́sìn gbá ládọ́bà fẹ́ pọ̀ ó ló ti bá aláàrùn kí la fẹ́ mú bẹ̀rẹ̀ pé ìgbésẹ̀ wọn kò lè bá a pọ̀ dáadáa torí bí ìgbésẹ̀ wọn bá ti ṣe ń pọ̀ ládàá ó máa pọ̀ àṣìṣe ó sì máa dínkù yóò máa parẹ́ kọ́lá nínú táwọn afáà tó wá wí fún wa wọ́n ní Masjidul Qadim bẹ̀ mọ́sáàsì tó ti jọun Masjid jẹ̀dídì náà ti gé ni òun náà ń bẹ tí ń bá ń ṣe ní wípé ládùúgbé mọ́sáàsì jọun bẹ wọn wò ààyè wo mọ́sáàsì káàlà sọ́ di ṣọ́ọ̀ṣì nígbà tó sún mẹ́gbẹ̀ẹ́ máa ọjà pé ká wo ká sọ ọdọ̀ ìpapọ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ kí ló dé bá tó rí ṣọ́ọ̀bù kọ́ sílẹ̀ ẹ mọ̀ wípé tó ti wà nísìn àwọn nǹkan kan ti wáyé ń bẹ̀ ní ìjọsìn tó ṣe ní kó dáa bí kí continuity máa bá kó máa lọ bẹ́ẹ̀ bàbá ṣe rí ẹjá pàkíyèsí ara sí nǹkan kan. ok sir ẹni bá fẹ́ pè wọlé ayé ti wà fún wa wáyé láti pè nọ́mbà tá a máa pè sí bàbá ẹ̀fọ́ ìjìnmi +2347067436122 wọn lẹ ti rí tí nàìjíríà ti gbé kalẹ̀ ọlọ́mọ àṣàn nàìjíríà ẹ̀sẹ̀ bàbá ọlọ́mọ àṣàn ẹ̀sẹ̀ lórí nígbà so kí ni kí gbogbo àwa yẹ ká lọ sọ́ra ẹ máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà pé àwọn nǹkan tó ti wọ́n já àṣẹ ẹni tí ó jẹ máa ń mú èmi ní jẹ ọkọ ní jẹ wọ́n wà á torí ètí mọ́sálásí ẹsẹ̀ ni o ẹja ti mọ́sálásí kẹ́ni ọkọ mọ́ àwọn ìjà sí mọ́mọ́ lọ́wọ́ yìí ẹ má ṣe bẹ́ẹ̀ o ọ̀dà káwa ní tara àwọn ọmọdé parí ìjà ni káwọn bá dá wà láì lọ́wọ́ láti ní. kódà àwọn tí wọ́n ń fa ìjà tí wọ́n fi wá ti mọ́sálásí wọn mọ̀ lẹ́sẹ̀. ẹ̀yin lè jára àdúgbò kí jẹ̀ máa. pé kò sí babalá ẹnìkan tí ó kí. wọ́n má tì mí lóṣù mẹ́ta. tó ti bá wa ní sẹ́yìn ìwọ̀n àdá. mọ́sálásí ìlú mi wọ́n má ti lóṣù mẹ́ta. sẹ́yìn ìwọ̀n àdá. ẹsẹ̀ lè máa ti mọ́sálásí. nígbà wọn ń jà ní ká fi parí ìjà ni. kílẹ̀ ń jà sí. ìmáàmù ni. ọ̀rọ̀ tí ò lera ẹja gbé wọn sí gbangba làṣáǹtà káyẹ̀ wọn wò. ìwọ sọ ti ébà kẹ́ ẹ máa béèrè question lọ́wọ́ wọn. lọ́rọ̀ ẹ̀sìn. ẹni bá ti wá wo. ẹni tó bá ti wá wo owó ọ̀jẹ̀ mọ́ mùnú. ìbòlẹ́ wa fẹ́ fi pé ilé wa náà máa jẹ́ ìbòlẹ́ fẹ́ fi yíwọ̀n sí. àyè yìí ń sọ ti ébà wọn nísìnyí àfi kí àwọn tí wọn bá fẹ́ kó kù ń lé wọn ó múra. àgbà wọn mọ̀ràn ni. ẹni tí ò fẹ́ kí ìjẹ́ ìmáàmù kó múra. wọ́n lọ lè kéwú. kán lọ kéwú dáadáa. wọn bá kéwú yóò kú lọ́dọ̀ wọn. ẹgbẹ́ tí wọ́n ní sìn àwọn tí wọ́n wá jà fá tí wọ́n fi wá lọ ti mọ́sálásí ogun tọ́lọ́run sọ nípa wọn ni. Ọlọ́run sọ nínú Suratul Baqara àyà 140 ó ní wa man azlamu mimman mana'a masajida Allahi an yudhkara fiha ismuhu wa sa'a fi kharabiha. أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. ẹ̀yin tẹ́ fàáfàá tán fi lọ ti mọ́sálásí Ọlọ́run lẹ́sẹ̀ sí wọ́n ṣẹ̀sìn tààrà gidi sáàmù àwọn gbọ́láyé wọ́n tó gbọ́láyé kìí àmà lẹ́sìn tí wọ́n sì khizī ẹ̀wọ̀ kí wọ́n ẹ̀sìn ní jẹ́ ẹ̀sìn tààrà Ọlọ́run mẹ́tọ́ wá sí Ọlọ́run ni wọ́n ṣe ẹ̀sìn nínú ayé tá a wà ń bẹ̀ yìí wọ́n wá ṣẹ̀sìn ayé tán wọ́n làwọn fi lè àkẹ́tà àzábùnà àti wọ́n tún wá jẹ ìyà
ọwọ́ tó mú sí fàwà. ẹ̀sìn bàbá àti ọlọ́njẹ́ ní kéwì yẹn fún bàbá ẹ̀ẹ́dẹ́gbàgbé kéwì àti ìyá tó bò háyà tó tóbi. àwọn òbítíbitì ìyá tí wọ́n máa rú gọ́gọ́ gbogbo ìgbà ni wọ́n máa jẹ tó ṣe nígbà àfáàkó yóò máa ṣe déédéé ara wọn yóò tún máa ju ara wọn lọ yóò máa ṣe déédéé máa ju ara wọn lọ yóò ti máa jẹ́ nù gbogbo ẹni yóò tó bá ti wá kọ̀ pé bóyá káwọn èèyàn máa wá kírun mọ́sálásí torí pé wọ́n ń jà síbẹ̀ wọ́n fi wá tì tí yóò ṣẹlẹ̀ sí wọn nù àfi ká lọ sọ́ra gbogbo ilé tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun gbogbo àgbàlagbà kákìsí àárín wọn ká sì ṣàtúnṣe ẹ má jà àwa náà tó ẹ má jà wà láàrin abẹ pé ká máa da gbogbo ẹrú ká máa dà á pọ̀ ẹ tètè yẹn tẹ́ bá yẹn ṣe kọ́ máa jẹ́ ẹ bá ti di pé ó yà ní ó wà qualified ẹ tètè kí lẹ̀ tún pẹ́ sí ẹsẹ̀ interview fún wọn lọ́wọ́ ẹsẹ̀ interview fún wọn ẹ já pépà fún wọn kán mú báyìí kó ká lóko máa ṣe sáàmù wọn kọ nǹkan sáà yìí bàbá kàbí àdé ó ti já mọ́ mi àbí bàbá tí mo lè béèrè alọkùnmọ́lá ọlọ́njẹ́ rí dáhùn alọkùnmọ́lá rákà wo la lè bá ta kí ni ẹni tó fẹ́ jọ ìrún lè bá tó lóhun báraka. Allahu akbar tí olóhun bá rùn àbí pé mo bá rùn ọ̀dà ẹni tí ó ń kírun tí ó tọ́jú ọ̀ràn yẹn kọ́dà kọ́ mọ̀ jẹ́ ọ̀ràn yẹn gan tẹ̀wọ̀n pé àwọn ọmọ kan bẹ tá a máa kí náà tó yá a máa irú àwọn sọ̀látù tarawih nísìnyí tọ̀ ẹ wo gbogbo àwọn ọ̀run yìí gbẹ̀yìn ọba bárun ẹni tó gbọdọ̀ bá òun náà ni pé kọ́ bá ìmáàmù lẹ́ni tí ètí ìgbérí sókè níbi rùkú kọ́ bá mọ́mọ́ lórí rùkú tí ò tí ìgbérí sókè kọ́ bá mọ́mù lè rùkú báyìí pé mọ́mù ètí dìde irú ẹni báwọn ọba aka àmọ́ àmọ́ ń tanra wá jẹ bàbá lọ́nà o n bá wà mọ́sálásí báyìí ń gbà mí èríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ẹni máa fẹ́ pa mí láwọn ẹni tí ò ní NAFDAC àti máa fẹ́ pa mí tààrà ní fa bàbá ọlọ́run kó sánú wá ní àwọn lágbára gan àwọn ẹ̀rín tó bá ti lágbára kò ní NAFDAC nù èyí tí ò bá tó bá tó nǹkan tí ò bóòlù ṣe wáyé òun ni wípé ẹlòmíì ń bẹ nítorí wípé ó fẹ́ bá ìmáàmù lórí ìrùkú tó wà ní ọwá ní ṣe bó ti yẹ kó ṣe níbi takbiratul ihram bóò ló sì ti yẹ kó ṣe bó ti yẹ kó ṣe ni wípé afá kó Allahu akbar qa'iman kó sì ṣe kó ṣe bá ti ṣe yìí tó ti yẹ bá wà nísìn òkèlè pọ́fà fẹ́ bá ìmáàmù lérí kí ní kámàrà kan náà ló lò kámàrà ẹ̀ṣẹ̀ òun bàbá ẹ̀ ti gẹ́ẹ̀tì mi yóò kàn lo kámàrà ẹ̀yọ̀ kan àti tẹ̀gíráfì gbogbo ẹ̀ náà yóò dáa pọ̀ ọyọ̀ kan náà ló ṣe ó ń kálukú ló sì ní tiẹ̀ ló ti bá wà nísìn a jẹ́ pé ìdáhùn fún tẹ́ ẹ béèrè ni wípé ẹni tí ó bá báraka àmọ́ pọ́ báraka rẹ̀ ń gbọ́ bá ìmáàmù lẹ́ni tí ìṣírí pákó níbi rùkú rẹ̀ kó sì ṣàkíyèsí àti ṣe takbiratul ihramu rẹ̀ kó wá tún ṣe takbiru pé ọfẹ́ lọ bá mọ́mù lè rùkú kọ́mọ kanjú rárá fasọ́lù sallallahu alaihi wasallam tó ti bí àárín wọn bó ti rí nù ni so ọlọ́run ó ṣàánú wa ọ̀la níbi lọ́dún jẹ́ tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí ọlọ́run járí dáhùn bàbá wọ́n ní ìwẹ̀ nípa olúwòlè ìmáàmù ni àyè tí ìmáàmù lè dó ṣiṣẹ́ ó lè ga ju àyè àwọn màmúmù lọ àwọn tó fẹ́ àwọn màmúmù tí ó kírun pé síbi tí òun ó dó sí òun ni ó wà nílẹ̀ ní àbí màmúmù náà wà lókè ní gíga ṣe rí èsì lórí ẹ̀ imam a fẹ́ kí ó létéńté kó bọ́ sí bọ́ájú so ti báwọn ní tí gáàpù wà láàrin bí ó wà sí ibi tí àwọn kìnìún wà o àwọn lópin ìgbà tí ààyè bẹ́ẹ̀ bá ti wà báyìí bẹ́ẹ̀ bá yọ tó bá ti yọ ṣẹ́gẹ́ ti báwọn ní sìn so táyé bẹ́ẹ̀ bá ti bó ti yẹ kó rí nù ni la fi sọ wípé ẹni tó tò lẹ́yìn ìmáàmù ò gbọ́dọ̀ máa bá ìmáàmù fẹsẹ̀ wọn ẹsẹ̀ wọ́n gbọ́ ìmáàmù gbọ́dọ̀ ẹ̀dàkùn sí Yorùbá ó gbọ́dọ̀ kó bọ́ síwájú ṣẹ́gẹ́ ti báwọn nísìn ó dàbí kó bọ́ síwájú nínú àwọn nǹkan tí mo kàn tún lè fi kún òun ni wípé bí a bá ń kírun wọ́n láà fẹ́ kó ṣe ní wípé ká máa rí ìmáàmù ká máa rí ìmáàmù báyìí ṣẹ́gẹ́ ti báwọn nísìn
tí condition ò bá wá wàrántì ká máa rí ìmáàmù ọ̀dà ká máa gbọ́ ohun ìmáàmù èrò rọ́pọ̀ o láàfin rí ìmáàmù wa láàfin ìmáàmù ẹja máa gbóhùn rẹ̀ tó ti bá wa nísìn àwọn ìgbà mi wá irú àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáà náà rí bàbá òun ni wípé a ní tó ti àlà ń kírun tó ti a ní dúró sínú mọ́sálásí lópin ìgbà tí mọ́sálásí ò bá ti kún mọ́sálásí gbọ́dọ̀ kọ́kọ́ kún ná kí ìtàwọ́ tó máa gbà yẹn kí yes ẹlòmí ò pé orú mú mọ́sálásí orú kí ni orú àlìkí àmọ́ jù bẹ́ẹ̀ lọ orú sàárì nǹkan ó bù háyà ọlọ́mọbí fún wa tó ti bá wa nísìn kí nìyẹn ní mọ́sálásí yẹn kọ́kọ́ gbọ́dọ̀ kún ná kó tó di pa àmọ́ tò síta àwọn ń tò síta ó yẹ ká mọ̀ pé ìrun wa tá a máa kí gan-an dáríjì mi bẹ́ẹ̀ nìlẹ̀ káwọ́ fi wá rọ̀jà ni torí pé ìgbà míì wà tó ṣe ní wípé òkè tẹ́ gbohùngbohùn tí mo mú un lò bóyá iná lè lọ lẹ́ẹ̀kan náà tí ó kù kí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ fẹ́ ṣe bó o ní yẹ̀nì pàṣípààyò sí ní ṣẹlẹ̀ tí ìmáàmù ó lóhun ti kú olè ìrùkú tí ó rò pa aláàpárò pọ̀ wà lé ìrùkú ni náà la sọ afẹ́ kó ṣe ní pé èèyàn ó wà níbi tí ó ti máa rí ìmáàmù bí ọba wa rí lè rí bẹ́ẹ̀ ṣe pé wáyà condition gbé wá bẹ́ẹ̀ ó sì dá ká máa gbọ́hùn ìmáàmù wa mo rò pé jẹ́ máa ń gbọ́ àrùn yé ẹni so bí àrùn ti ṣe rí bó ṣe jẹ́nu ni. mo fẹ́ kẹ́ tún gbọ́ mi dáadáa. àròkùnmọ̀lá. ibi tí màá mú odò àwọn nǹkan mọ́sálásí máa ń kọ́ mọ́sálásí. táyé máa mú òtún wa ga díẹ̀. ẹ pé yóò ga ju ibi tí àwa jò sílẹ̀ yìí lọ. tí ó lókè. ìsìláàmù faramọ́ ni àbí àwa lákẹ́ńsẹ̀ ìfẹ́ nu ara wa. bóyá ẹja wò ó wò. sẹ́wọ̀n pé bóyá tabadé mọ́sálásí ànábì sẹ́ǹdọ̀ mi máa ní sí lẹ́yìn wípé bá ní bàbá ṣe kútúbà ó ní mẹ́mbà ní kí máa gùn so wọ́n fẹ́ rí wípé àwọn tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ kò mí tí ì rí ibi tó ti wá wípé ká ìkan tí ó ga sókè tí máa mọ̀ àmọ́ mẹ́mbà bì pa àṣàpọ́nlé fún ìmáàmù kóhun ga ju mo fẹ́ kà á sí kì í ṣe kí bọ́yá ló ti bá ní sí bí àrùn ti ọlọ́run jẹ́ kí á rí àwọn afọ́ àpẹ́ tí ìsọ̀kalẹ̀ ó tún láwọn nǹkan míì tí a fẹ́ fi kún gbogbo àwọn màlúmáàtì tí a mú wáyé kí ọlọ́run dákun kó ṣe ní ìrọ̀rùn ok èèyàn wà ní mọ́sálásí èèyàn náfìlà àsìkò ọ̀ràn èèyàn wá dé bóò ni ojú wo ni Islam fi wò ó. ó gbà ìpọ́nrọ̀ jẹ́mọ́ là ń sọ. bẹ́ẹ̀ ni wọ́n mọ́sálásí ọ̀rìn lọ ọ̀yàn náà fi láàrín tí bá wà nísìn ojú tí Islam tó fi wò ó òun ni wípé a fẹ́ kírú ẹni bẹ́ẹ̀ akọ́kọ́ fẹ́ náà kí gbogbo ẹni yóò wù tí ó bá kírun tó ti yé kó má jẹ́ kí náfìlà ó mú láyà rẹ̀ ju ìran ọ̀ràn yẹn lọ. kọ́ọ̀lù kan wọlé bàbá. àkùnmọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum assalam warahmatullahi wabarakatuh. Àní bá a sọ̀rọ̀ láti lú o. Tọ̀wọ́n náà kí àfọwà kú iṣẹ́ ta ní bá a sọ̀rọ̀ láti lú o. Àfọwà Ọláwálé ọlọ́run bá dúpẹ́ fún yín. Mo fẹ́ dá sí ètò ni. Naam, ń gbádùn yín. Nípa ọ̀rọ̀ irtifa'u al-imam. Naam. Anil ma'mumin. Naam. Naam. Mo fi àpapọ̀. Naam. Àwọn hadith kan ní oṣù àfọ́ àwọn àlùbọ́gbé nínú ọ̀pọ̀ dáná. Naam. Oṣù kan wà níbẹ̀. Tí ó sọ pé ìgbà àmọ̀ rọ́jùlù kọ́ ọ̀mọ́. Naam. ألا يقوم بمكان أرفع من مقامه. Tí ẹ bá ń tún àdìsí wọn kálẹ̀ ká sí. Ẹ bá ń tún àdìsí náà kálẹ̀ ká sí. إذا أما الرجل قوما. نعم. ألا يقوم بمكان أرفع. أرفع. نعم. Pé kọ́ mọ́ dúró ní àyè tó ga ju àwọn màmúmù lọ àbí? Bẹ́ẹ̀ni.
kí ìmáàmù ọmọ dó láyè tó ga ju àwọn. àdìsí yẹn fáwọn ọ̀pọ̀ gbẹ́fà àwọn ni wọ́n wí fún àyẹ̀kẹ́ tí wọ́n ṣe àmà nínú ọkọ̀ hábà níbi náà. Okay, Rasulullah. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́. Àfáwọn lẹ́yìn. So àwa ní gbogbo àti pátá ilé òbí níbi tí àwọn èèyàn níbi tí àwọn ti kọ́ mọ́sálásí tí wọ́n wá kọ́ òkè gbangba láwọn tí wọ́n mọ̀ wá dúró díẹ̀ tí wọ́n á tẹ̀sẹ̀ kan síbẹ̀ táwọn yóò máa kí wọ́n bẹ̀ èmi ò tí ì rí àbí Nàìjíríà wà nìkan. Tọ́yè. Iṣẹ́ tí ẹ̀yàn àwọn ọgbà wa ti náà nìyẹn tẹ́ máa bá aṣọ bá ẹ̀yàn tó kù tí ń jẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba dúpẹ́ fún yín mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan kan mo fẹ́ wí ní ìṣẹ́sẹ́ ń gbọ́. Alhamdulillah mo rí pé ń bá gbọ́ ètò yìí bọ̀ wá láti ilẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. Mo sì gbádùn ọ́ tẹ gbé wáhùn. Ṣé wá rí pé ìgbà tí àáfàá náà gbà mo béèrè náà lọ́wọ́ wọn. Èsì tán fún mi ni pé àwọn ò rí ẹ̀rí kankan fún gẹ́gẹ́ bẹ́yìn náà ti wí yìí. Wípé àwọn táwọn fẹ́ rò táwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé láti fi ṣe tẹ̀kìrímù fún ìmáàmù ọ̀dà pọ́fẹ́ ṣe dídí ní tẹ́ wí ní tẹ́ kàn wí ń bẹ̀ níṣẹ́ ni pé gbogbo àgbáyé àbí ẹ̀kọ́ ni ẹni gbogbo àgbáyé tẹ́ rìn dé ẹ̀fẹ́ rí ibìkan tọ́jọ́ wọn bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe àyè ìmáàmù ká tó tún wá fi ga ju àyè àwa tá a tò sí ẹ̀yìn ìmáàmù lọ. Yóò máa kún máa ẹ̀rù fáwọn mi yóò máa yàní kún máa kébò nígbà pé ẹ̀ ń ṣègbè aga. Bẹ́ẹ̀ mo fẹ́ káyè tèmi ó yọ lọ́tọ̀ ẹ̀yin lèèyàn tẹ́ kéré. Jazakumullahu khayral jazaa wa yakunullahu ma'akum fi sirri wal alan. Àmín. Gbọ́ tẹ́ ń gbọ́ o. Àríkùn sàtọ̀ lẹ́ṣẹ́ wọn gan. Jazakumullahu khairal jazaa àwọn afáwà tí wọ́n bá wa dá sí ètò wọ́n já mọ̀ nínú nǹkan tí àwa náà ti sọ síwájú pé ìkọ́bì kan gogoro tí ó wà ga sókè bí ebè táwa la tẹ́ni ìmáàmù sí ló ti yé báwa nísìnyí kò láàyè àfi tó bá ní pé ààyè táwa fún lọ́dọ̀ wa ni ààyè pé a kàn ní pé ìmáàmù lé. Akàràmùlà bàbá wọn ti jáde wọn má dìsì wá fún un pé kò sáàyè yìí bí ọ̀nà bá sì ládìsì báyé wà fún o. Ààyè wà torí pé bí a wà yìí sókè bá kìí ṣe ààyè pé èmi mo mọ̀ tán ààyè pé ẹja jọ fi káfí hàn ìmọ̀ lẹ́yìn bá sì tẹ̀ tọ̀ ráhámà sí ni so bí àrùn ti bó ti ṣe nínú ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ so òun ni wípé gbogbo ẹni yóò wù tí wọ́n ti ń bẹnu mọ́sálásí tí wọ́n ń yan náfílà wọ́n ti wá gbé ìrun dúró so ọ̀nà méjì ni Islam gbà fi sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní kó máa kí lọ àmọ́ kó sí ní takfif kó hafafa rẹ̀ kọ́mọ́jọ́gùn mọ́ pé kó máa kí lọ torí pé wọ́n mú àyà Kùránì wọ́n ní wala tubtilu a'malakum ẹ má bà iṣẹ́ tẹ̀yìn jẹ́ àyà yìí sì wá pé tètè parí àmọ́ má pẹ́ tó fi ṣe kí ni tó fi parí ẹ̀ àmọ́ tẹ̀yìn bá wá rí wípé ní tí mo sì wá fẹ́ yàn yìí ká yìí àkókò rẹ̀ yóò bọ́ mọ́ mi lọ́wọ́ wọn ni òfin ilẹ̀ kọ lọ́jọ́ yìí jama kọ ma kí jama lọ so bí àrin wọn ti ṣe wọ́n ní fàyín khashiya fọ́ ẹ̀rí فإن خشي فوت الجماعة قطع النافلة لأن الفرض أهم لأن الفرض أهم so èyí tó jẹ́ ọ̀ràn yẹn ni òun ló pàtàkì jù bí àrùn ti ṣe rí nù ní so Ọlọ́run kí ó dákun kó ṣàánú gbogbo àwọn àlùmọ̀ rẹ̀ ẹ má jẹ́ kí ẹ̀yin ẹ̀wọ̀ náfìlà èmi ò fẹ́ rí nǹkan kan Ọlọ́run kan fọ náfìlà sọ̀yà nínú hadithi kùdìsí so ó jáwọ́ pé òun náà wù sí láyè kékeré àmọ́ so ti bá náfìlà náà gbọ́dọ̀ mọ àgbà ní kó sì lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́ ní ọ̀rọ̀ yẹn tó bá mú ata fi wípé àwọn ajẹ́ pé ó bá wọ́n náà wí tó ẹlòmíì sẹ́yìn pé ibi tí Islam ti àwọn èèyàn bá kíní dé nísìn wọ́n wò pé nǹkan míì ń bẹ tó tún jù ún lọ wọ́n lè ní àwọn ọlọ́run kó sàádù kan bẹ àwọn wallahi àwọn tó gbé tọ̀ yìí kọ̀ wá
àwọn tó gbé tọ̀rí àwọn Sufi nípìlẹ̀ Sheikh Ibrahim ni Sheikh Abdul Qadir Sheikh Ahmed Tijani àti gbogbo wọn bẹ́ẹ̀ lọ wallahi àwọn tá à ń wí wọn ò lè gbọ́ràn wọn lẹ́nu wọn. wọn mú òun kékeré ṣẹ́gẹ́ ti bá wọn nísìnyí so káwa náà ò dákun àwọn tá a bá wọn jù ní so ti bá wọn nísìnyí káwa náà ò dákun kí a kọ́ ìṣe wọn so ti bá wọn ká mọ̀ ní nǹkan kan tí ó wà nípò náà fìlà ju nǹkan kan tó jẹ́ fàyè dọ̀lọ̀ ẹ dákun so ti bá wọn nísìnyí so gbogbo tá a máa ń ṣe ní kinní kan ní a ṣe àwọ kálùwà ní àwọ kìíní gẹ́gẹ́ bá sọ ní pẹ̀rẹ̀ ànàkùnmùlọ. mo fẹ́ kẹ́ ẹ̀yán nù bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ kẹ́ ẹ̀ sọ dáadáa. Naam. ṣe kálùwà sọ wà gángan nú ẹ̀sìn àbí òsì nú ẹ̀sìn. Allahu akbar kẹ́kẹ́ wọ́n kún rahman. ọlọ́mọṣà jírin pẹ́ fún àmín. ọlọ́ànẹ́bí lọ́dọ̀ Ọlọ́run. ṣe rí tábà sọ pé kálùwà òun náà ni kéèyàn ò dá wà. سجلت بونس كين يودوا نبي كان يعني أن تخلو عن الناس وتختفي عينهم حتى لا تراك أعينهم كان يوما مريا هو تولي بيك النبي صلى الله عليه وسلم كان يخلو في غار الحراء نعم يتفكر عن الله سبحانه وتعالى ومخلوقاته الله sani sasalam ó wà nínú kòtò tó máa ń kòtò gbogbo rà bí kílẹ̀ yẹn máa pè ẹ̀rí pé khalafi ó dá dúró lóhun nìkan kí wá ní í ṣe ìrònú nípa Ọlọ́run àti àwọn nǹkan tọ́lọ́run bá dá ya rabbana ma khalaqta hadha batilan subhanaka wa qina gbogbo àwọn ronú bá òun tọ́lọ́run náà sì pè wá sí fali yanzuru al-insan mimma khuliqa mimma dafiqin inaka abala yanzuruna ila al-ibili kayfa khuliqat wa ila as-sama'i kayfa rufi'at gbogbo àwọn nǹkan báwọn Ọlọ́run náà pè wá sí bá nẹ́bi tí wá ń ṣe nu tí ó lọ kàlá sínú kòtò gbogbo ra tí ó máa ronú nípa Ọlọ́run tó ń ṣe tí ń ṣe ń gbà wọn ìgbà yẹn sì ń sẹ́mọ̀ pé kò tí ì dìde ní kò tí ì dé kọ́lá ìgbà yẹn gan revelation yẹn nínú kò tí ì sí pé àyà Kùránì kankan sọ̀kalẹ̀ fún so bí ìgbà ó wà ń bẹ̀ ló dé ní kíra sọ̀kalẹ̀ àtìgbà tí ó sì ti di wípé báyà gbogbo àwọn ẹ̀sìn yìí ti pé èmi ò lérò pa níbi tí wọ́n lọ ṣe kálúà kan níbẹ̀ pé kí ọ̀wá dí àkókò sẹ́dọ̀kun gbogbo bàbá tí la jẹ́ wò kò sí nǹkan tó sọ̀yàn di wòlíì jù láyé àwọn nǹkan tí tó ti rà àwọn nǹkan wọ̀nyí ló sọ̀yàn di wòlíì jù láyé gbogbo àwọn yòókù yẹ̀nìnà wá fi lákàsí ó ti bá wọn nísìnyí ẹ̀dàkùn afánẹ́bí Muhammad bẹ gbogbo wa so gbogbo wọn tó ẹsẹ̀ gba nákàlí àbúgbà kankan tó ti bá wọn nísìnyí ó ti wá rí pé inshallah tó ti àwọn àbá ní kí n wọ́n wákàlù ayé fún 51 kìnnìkan days 41 days tó ti tó o sì lè rí ààyè ìrun yọ́ọ̀lẹ̀ kò kí n jẹ́ máa fi ilẹ̀ àwọn àdàkùn fi ilẹ̀ sọ gbọ́ fi ilẹ̀ àárọ̀ ẹ́ tó ti bá alájò tíra náà fi ilẹ̀ ní fi ilẹ̀ ní ṣùgbọ́n bá ti wá fílẹ̀ sọ̀rọ̀ kó lè rí ṣe má tẹ̀ kú kó lè rí ṣe má bìkọ́ tó èkú náà láni wà àbúdọ̀rọ̀ bákà àtàjájálẹ̀ kí ọmọ kírun lọ fáni só ti bá wà nísìn so wá fọkàn balẹ̀ só ti bá wà nísìn tó ń ṣe wọn Ọlọ́run kúkú ń gbọ́ ẹgẹ́ ti wà ní tó ń ṣe Ọlọ́run kúkú ń gbọ́ tó ti kò béyìn ò bá ṣe nǹkan mí gan lẹ́yìn gbogbo àwọn nǹkan tá à ń wí ó tó ní tó lè gbìyànwó àlìjánnà ṣẹ́gẹ́ ti wà nísìn so bí àwọn ti ṣeré nù àmín آمين الله آمين ولا إله إلا الله آمين ولا ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم ẹti fi gún bìkan báyìí kó. mo ní kí n àbí. kò sí gbogbo bẹ́ẹ̀ bá ti ṣe náà mo fara mọ́. ẹja fi gún. gbogbo bẹ́ẹ̀ bá fi gún gbogbo bẹ́ẹ̀ bá fi tẹ́ bá ti ṣe náà ni mo. ẹ má bínú bàbá. ok sir. ṣe rí kíní kan mọ kàn yín àyè rè. lọ tó ok sir. ó sì dáa kí a sọ fún gbogbo àwọn àtàwọn agbègbè ayé. so ẹni tó tó lẹ́yìn náà ó láwọn kankan tó yẹ kí tóun náà ṣe àwọn tá a tó sáfù lẹ́yìn náà Ọlọ́run kó ṣàánú wa fa wàláhì ṣe rí irun wa gan fẹ́ẹ̀ dà fa irun sì dà àmọ́ bá a ti ń kí mi ò mọ kí ní ìṣẹ̀lẹ̀ kò fẹ́ẹ̀ dà ó sì dà kásá kí sí àwọn ẹ̀mọ́ ẹ̀rí yajibu ala al-ma'mum awwalan an yanwiya al-iqtida'a bil-imam ó ti jẹ́ wọ́n ti jẹ mọ́mọ́ ti mọ́mọ́ mu yìí àníyàn pọ̀ fẹ́ tẹ̀lé ìmáàmù gbọ́dọ̀ wà
lọ́kàn tiwa náà lọ́kàn wa èrò tí wọ́n ní sí ẹni tá a bá sì là ń tẹ̀lé sẹ́wọ̀n ká jẹ́ pé so ti gbogbo ohun tí ó bá ṣe a máa ṣe lẹ́yìn ìgbà tó ń bá ṣe. bẹ́ẹ̀ni after tiẹ̀ láwọn máa ṣe bọ́ àníyàn wa tá a dà yìí ń tà ń ṣe ti khalafa rẹ̀ ìmáàmù ń ṣe yẹ́nì gbogbo nǹkan tá à ń ṣe àwọn màmú so ti àníyàn tá a dà pé ìrìnà ètò sọ̀rọ̀ láti kíní kẹ́kẹ́ ti dá bílí ìmáàmù àwọn nǹkan tá a sì ń ṣe lẹ́yìn ìmáàmù ti yàtọ̀ torí pé ẹlòmíì ó rùkú kí mọ́mú tó rùkú ṣé ti dá bílí ìmáàmù ọkọ̀ sí mọ́mú báwọn ìmáàmù ó gbéṣẹ́ ìwọ́n ó gbé ìmáàmù ó rùkú ni wọ́n ó tó gbé kọ́dà ò gbọ́dọ̀ rùkú ní déédéé kí a jọ rùkú papọ̀ lẹ́ẹ̀kan náà rárá kò wọn kì í ṣe bẹ́ẹ̀ lára àwọn nǹkan tó jẹ́ hatta tanaqad salatuhu وينال ثواب الجماعة فنية كتاب شرط في صحة الصلاة rí tán pé irun yìí lálàáfíà ntí ó jọ lálàáfíà ntí ó jọ lálàáfíà náà ni kó máa kọ́ sí ìmáàmù àkọ́kọ́ nù nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣàlàyé àti gbọ́dọ̀ mójútó. وإذا كان يصلي منفردا فاقتدى به إنسان nawa aljamaatu bi qalbihi wa huwa yusalli so ẹni tí ń bá ń kírun lóhun nìkan faqtada bi insan so ti àwọn kan padà wá tó lè bá wà ní sẹ àwọn tí wọ́n tẹ̀lé ní náà ó dàníyàn so tí túnbọ̀ sí pé ókè àti bá a ti ń kírun lọ àwa ṣẹ̀ṣẹ̀ dé ni so ìṣẹ̀ṣẹ̀ dé wa ò ní a máa dàníyàn pa à ń ṣe kí ni à ń kọ́ṣe rẹ̀ ní gbogbo ohun tá a bá fẹ́ kí so tí bá wà ní sẹ lágbọ́dọ̀ máa tẹ̀lé imam àwọn ni tajibu ala al-ma'mum mutaba'atu al-imam fi takbirihi ó máa tẹ̀lé imam ni bí ó bá ti sàlá àkọ́wà tó bá ti rùkú wọ́n rùkú bá ti forí kanlẹ̀ wọ́n forí kanlẹ̀ bá ti dìde ó dìde bá jòkó ó jòkó gbogbo tí bá ń ṣe náà ni wọ́n ló ti ẹwà ní subhanallah ẹ̀ nípa imam eri ti kúrú ibi tó bá ti ṣàṣìṣe òun náà láṣẹ kí ni òun ni ó ní innama جعل الإمام ليؤتم به فلا تختلف عليه فإذا كبر فكبروا ولا تكبروا حتى يكبروا wọ́n fi ìmáàmù lẹ̀ so láti pé kí ẹ wò wájú kẹ máa tẹ̀lé ni ẹ ò gbọ́dọ̀ wá ṣe nǹkan kan tí ó yà fàyíza kàbára Abu Hurairah òun ni ẹ̀rọ tí báwọn ní ṣe bá dé inú sọ́yìn Bukhari àti Muslim gbogbo ẹ̀ ló fojú hàn gbàgàgbàgàdà yìí fàyíza kàbára bọ́ bàtà láàpọ̀ fàkàbìrú ẹ̀yìn ẹ̀wí bẹ́ẹ̀ wala tukabbiru hatta yukabbiru ẹ̀ sì gbọ́dọ̀ sá láàpọ̀ àfi kí ìmáàmù ó sálà wa idha raka'a farka'u bọ́ bá rùkú ẹ̀yìn rùkú wala tarka'u hatta yarka'a ẹ̀ ò gbọ́dọ̀ rùkú àfi tí ìmáàmù bá rùkú wa idha qala sami'a Allahu liman hamidah aqulu Allahumma rabbana ẹ̀wò ẹ̀rí pé àárín ohun tó ti yé báwọn níta àwọn tí ń tẹ̀lé wọn àwọn kò kíkílẹ̀ àwí láàrin ìtawí náà tó yí máa ń bá sẹ̀mí Allahu liman hamidah kìí ṣe pé wọ́n ní ó pé sẹ̀mí Allah tí wò ó wí òun náà ni Allahumma rabbana lakal hamd wa idha sajada fasjudu forí kan lẹ̀ ẹ̀yìn forí kan wala tasjudu hatta yasjuda ẹ̀ ò gbọ́dọ̀ forí kan lẹ̀ àfikún sí ní pé Anas ibn Malik radiyallahu anhu wàlí Ọlọ́run àgbàfà sahabiyyun jalil ó ní Ànábì sallallahu alaihi wasallam ó sọ wáyé pé yá ayọ̀ nas ẹ̀rí àkọ́kọ́ ìmáàmù so ti bá àkọ́kọ́ ìmáàmù ẹ̀gbọ́n Ànábì Ibrahim ìmáàmù lòun náà àmọ́ ìmáàmù tó dé nígbẹ̀yìn tó wá tọ́lọ̀ wọn gbọ́lá Ànábì sàṣálà Ànábì wá ní yá ayọ̀ nas gbogbo ẹ̀yìn yẹn ana imamukum fala tasbiquni birruku èmi ni imamu yín o la tasbiquni birruku ẹ gbọ́dọ̀ ṣáájú mi rùkú wala be ẹ gbọ́dọ̀ ra ẹ gbọ́dọ̀ ṣáájú àbí mi imamu yín ṣé bàbá àwọn pé nígbà fún mi kí lẹ fi lẹ mezi abdulkadir Ọlọ́run ya mamu ṣé dákun gbogbo àwọn àgbàlagbà wa náà Ọlọ́run kó dákun àwọn akun wọn kú iṣẹ́ wọn tí ń ṣe Islam bọ̀ ti pẹ́ àmọ́ ká má jẹ́ àgbà ó kó wọnú ẹ̀wọ̀n tí wọ́n ń kí àwọn kan bẹ̀rẹ̀ pé àgbà tí ń wọnú táwọn èèyàn kí ọ̀nà tí ń gbà wọ̀ ni wípé tẹ bá ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì lérí ìrun tó ti tán àmọ̀ òkú àgbàlagbà ni wọ́n tó ti rí àwọn nísìn so ẹlòmíì ọmọ fọwọ́ jára ẹlòmíì ọmọ wọlá ẹlòmíì ọmọ họra ẹlòmíì ọmọ wọ̀tún yóò mọ̀ wallahi láàzí táwọn mi ò bá wá wọn ni àgbàlagbà ní ìdáhùn làwọn so àgbàlagbà ò dá ìsìláàmù
ọ̀darú mọ̀yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọ̀darun mọ̀yàn lọ́wọ́ o gbọ́dọ̀ kí bó ti yẹ kó kí kọ́lẹ̀ ẹlòmíì ń bẹ tó bá fẹ́ jòkó tó ti báwọn nísìnyí so tọ́ wọn kan jòkó bá kan tó ti fẹ́ràn wò pé ìjókòó yìí ṣe jókòó so bí àrùn ti ana imamukum fala tasbiquni birruku bí abọ́rọ̀ dé ẹ ò gbọ́ èmi ni máàmù yín ẹ sì gbọ́dọ̀ ṣáájú mi rùkú wala bisujud ẹ sì gbọ́dọ̀ ṣáájú mi forí kanlẹ̀ wala bil káà bẹ́ẹ̀ bá dìde mo gbọ́dọ̀ ṣáájú yín ìdíkẹ́ tó di wala bil qu'ud ẹ ò sì gbọ́dọ̀ ṣáájú mi jókòó wala bil insiraf wala bil insiraf ibẹ̀ láti wá sọ fúnra ṣe máa gbé ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí ara àpá salamu alaikum lè rìn òsìtàn àlọ́ ìrọ̀ àkọ́ yẹ kú ibẹ̀ sáà ní nǹkan tá gbà lọ́dọ̀ Ọlọ́run ọ̀dà nínú ẹ̀kọ́ náà ni wípé ìmáàmù tá a fi jẹ mọ́mù ẹjọ́ òsì ẹni kó kú níbi tó wà káàánú tó dìde ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá à ń kí wọ́n ń ṣe salamu alaikum báyìí wọ́n kálukú dìde wàlábìlẹ̀ ẹ̀ sì gbọ́dọ̀ ṣáájú mi kú mọ́sálásí ẹ̀dùn èmi lànàbí èmi àbí ẹ̀gbọ́n àbí èmi máa ń mọ̀lẹ́ pè mí ó ti bá wọn ní ìwádìí ẹ̀wá ṣe tẹ́ ẹ̀ṣẹ̀ ń lọ so ẹ wá já lọ mọ̀ ó ti bá wọn nísìnyí so kéèyàn má bàa gba ìpè àfi kéèyàn lọ mọ̀ téèyàn bá fẹ́ gba ìpè so kí la fẹ́ lọ mọ̀ ní wípé kété tá a bá ti sọ Allahu Akbar ẹja ràn yín pé kò sí nǹkan kan mọ́ àyàfọ́ Ọlọ́run là ń bá sọ̀rọ̀. Allahu Akbar. mo ti bá wọn ní kété tá a bá ti ṣe Allahu Akbar báyìí kò sí ẹnì kankan tá à ń bá sọ̀rọ̀ mọ́ àyàfọ́ Ọlọ́run. tó ti bá wọn ní sọ á wà concentrate dáadáa ní jẹ́ kí nǹkan mi ò wọ̀ wá lójú. àfọkànwá sí tá à ń ṣe. sẹ́kẹ́tì bá wọn ní sìn so bí àrùn ti rinu kí mo lè béèrè àrùn kún lọ́rùn jẹrin yí pé bàbá agara ń bọ̀ lásà náà ìfẹ́ dáyé tó mọ́ púpọ̀ àrùn kún lọ torí ọ̀nà tó sì jìn ìbéèrè mi ni pé náà ẹni tí ń kírun lọ́wọ́ tọ́jọ́ yìí máa mú tọ́wọ́ ń kírun ọba ara kàkà wọ́n wá kírun tán ọwọ́ fẹ́ san gbèsè àmì ìwà wọlé tí wọ́n lè jọyìn rẹ̀ ó dì mọ́ wọn. ẹ nínú Ọlọ́run kí ó járe àfáà pé azakumullah ala nabi lodo lo ṣẹ́ni mẹ́mbà bí pé aljama'a rahmatun pé jama'a tẹ́ ń wo ni káàkiri nǹkan jama'a so rahmani tó sì tẹ́ni tí wọ́n àníyàn pé àmì náà fẹ́ gbalada jama'a ó máa yé wà fún láti join rẹ̀ àmọ́ so tí a gbọ́dọ̀ sọ fúnra wa a ó dáa ká mọ̀ irú ìrun wo lẹ́ni yẹn ń kí ká mọ̀ rùn tí ń kí torí gbà mí ń bẹ ibi ìṣètọ́ ní dáhàlà àmúdé a máa kí àyílà lásìkò àṣàrì tí máa ń gbérú ẹni bẹ́ẹ̀ lè yẹ mọ̀ pé ẹni òun náà ó sì tún kù sọ ọ̀tẹ̀ náà báwọn yẹn bá ti tò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yàtọ̀ sí tó sì mọ̀ pé òun tán fẹ́ kí yàtọ̀ sí tó tètè fún wọn sáìn fún wọn ní ìṣàrọ̀ bí a kò sún díẹ̀ fún wọn ó ti mọ̀ wípé ọ̀rọ̀ àgbékiri yóò jọra wọn gẹ́gẹ́ bí wọ́n ní ṣe so ní bá bí pé wáyá òkè àwọn náà fẹ́ jálùbáríkà jẹ̀mọ́ ní so àyè wà fún láti tò ní ẹ̀yìn rẹ̀. Ọlọ́run bá wa dúpẹ́ fún àfáà wa bàbá wa Sheikh Abdulhakeem Hassan abẹ́kọ́ni Muhammadu Raji Al-Arnabi ọlọ́mọsàbà san ilé san lórí ọlọ́mọsàbà dúpẹ́ fún yín gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa lórí ètò yín àgbọ́yé ìsìlámù agbádùn àfáà lójú akọjá àsìkò wa díẹ̀ lónìí ìfìdíjì wa gbogbo àwọn lónà lọ́wọ́ ọlọ́mọsàbà ràn wọ́n lọ́wọ́ bàbá bá àti máa ti lọ́sọ̀ọ̀sẹ̀ ni a ní a máa fún yín ní envelope yìí kí ẹ máa mú lọ lé ẹ má bínú pé ó mọ bẹ́ẹ̀ Ọlọ́run kọ́ wọlá Al-Qur'an níwájú Ọlọ́run yìí yé sí ẹ̀san tẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run àwọn Ọlọ́run bá kan ni wọ́n dó bẹ̀ fún pé gbogbo àfáà tàbá ti ń gbé wá ká máa fi bẹ́ẹ̀ sínú àpò wọn pé pẹ̀lú ògbó Ọlọ́run yóò tó ṣe nǹkan oníwọ̀nba Ọlọ́run mọ́sàbá dúpẹ́ fún wọn gbà tí wọ́n ràn wá lọ́wọ́ lédè tó yín náà bá ràn wọ́n lọ́wọ́ bá dó tì wọ́n o Masha Allah la quwwata illa billah naam salamu alaikum. Hello. Ọlọ́mọ́sàbà dúpẹ́ fún wọn ọ̀la Masha Allah la quwwata ẹ wà bá ń ṣàdúrà fún gbogbo àwọn olùrànlọ́wọ́ ẹ wá tún bá ń bẹ lọ́hùn ẹ̀yin fẹ́ ká lo fóònù ma fi ṣe prógámù yìí mo bẹ lọ́hùn bẹ́ẹ̀ sísítẹ́ẹ̀mù táàmù fi ṣe prógámù àti gbogbo àwọn
ọ̀làgbọ́ àtọ́ sì ń dótọ́ ọlọ́run lára prógámù ìgbà àdótà wọn náà gbà á tí wọ́n ra prógámù yìí lọ́wọ́ because mo ṣe fún yín mo fún yín kíní yẹn àrò ọlọ́run bá kan ní bá ti ṣe ti jẹ ẹjọ́ náà nù lágbà á ti ṣe ní àbá ti ṣe fún wa nù ọlọ́run sábà dúró tì wọn ọlọ́run kó bá gbàdúrà wọn kó yọ́nú sí wọn gbà á tí wọ́n wò wá náà ọlọ́run sábà dúpẹ́ fún wọn gbà á fàtà ń gbé wá náà ọlọ́run sábà sẹ́yìn lẹ́sàn lórí masha Allah la quwwata kọ́wọ́lá tí ń kọjá wọn lálùbáríkà a'anakumullah. tó man 'amila salihan فلنفسه ومن الأمير. أساء فعليها وما ربك بظلام للعبيد. الله أكبر. tí èèyàn bá mọ bí alikiamu ṣe burú sí yóò mọ̀ wípé gbogbo ohun tí òfin ní burú fún wọn lọ́yẹ kó wọn mọ̀ ṣe láyé. ṣẹ́rí gbogbo àwọn tí wọ́n ń dá ṣètò yìí ní owó Nàìjíríà ni àti lówó mọ̀ pé dọ́là náà ti máa wọlé wà yóò mọ̀ agbára so nínú kan ọkàn kan tí tó ń kálukú fi ń dá sí ẹ fọkàn balẹ̀ tí tọ́lọ́hún lè ń ṣe àwọn Abdurrahman bin Awf táwọn náà ṣe bẹ́ẹ̀ ń jọ́ kínní àná Uthman bin Affan gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣe ẹ̀yin orí pàdé jẹ́ náà lọ́run fi ṣẹ̀san fún wọn àwọn fi àkókò yìí náà bẹ́ẹ̀ lọ́run fẹ́ yìí náà àtàlùbáríkà gbogbo àwọn tí wọ́n ti ṣe lára ìdásítọ́ lọ́run ìfún yín pé àlìjẹ́ náà lọ́run fi ṣẹ̀yìn náà ní ẹ̀san ọ̀la àwọn ènìyàn lọ́run la hawla wala quwwata. Ọlọ́run dẹ̀ fi gbogbo tẹ́yìn ṣe sínú mizanu hasanati wá tún ní jú suyin ẹ̀ sí ní jú rẹ̀ yín torí iṣẹ́ Ọlọ́run sì ń lọ lọ́dọ̀ àfa gòrò náà gbogbo ń ta nídìí náà ní sísítẹ́ẹ̀mù tá a láfẹ́ lo ẹ̀dàkùn ẹ̀ tún fi kúnnù nǹkan tẹ́ bọ́ọ̀lù tẹ́ ṣe fọ́lọ́hún a sì nígbàgbọ́ kọ́dà a mọ̀ pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ń ṣe òun ẹ̀rí fọ́lọ́hún ṣe tí ń náà àti àlìjánná ló sì tóbi jù nínú tọ́lọ́hún fi sàn ilẹ̀ṣẹ̀ Ọlọ́run jù rí bẹ́ẹ̀ ọlá àlàjẹ́ àgbàlọ́dọ̀ ọlá àfa àgbàlọ́dọ̀ gbogbo àwọn nǹkan tá a sọ yìí náà Ọlọ́run wọlé àlùbáríkà gbogbo ọmọ mùsùlùmí tí ń jẹ́ àlùbáríkà ètò yìí bí ó ti rí nù àwọn afáwa náà tí wọ́n bẹ̀rẹ̀ wọn fún my Nigeria latest Islamic lectures ajijami àwọn ní pidgin náà ló ń sábà gbàdúrà ajijami Ọlọ́run ni ó wà lára yín tẹ́ ẹ fi ṣe ní tẹ́ ẹ ṣe ló ní péjì ọlẹ́yìn ní péjì tẹ́ gbé kalẹ̀ ló ti tí ẹ sì ń ṣe iṣẹ́ Ọlọ́run lórí ẹ̀ ó kọyún Ọlọ́run ojú òrù yín gbogbo dáadáa lọ́lọ́run ó kójọ fún yín gbogbo tí wọ́n ń yà Ọlọ́run ó tù ká níjọ́ dòdò yín Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run ẹ sì ní fi ìdí èèyàn pàtàkì pé mo sì jẹ́ èèyàn rí o Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run yóò tún wá dáa jù báyìí lọ fún ayé àti gbogbo ń tẹ́ bí pátápátá Ọlọ́run ní jẹ́ ẹnẹ́jẹ́ àbànújẹ́ lára ara yín Ọlọ́run jẹ́ àgbà lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run àfa àgbà lọ́dọ̀ Ọlọ́run ẹ ní bá wọn sunkún ẹ sì ní bá wọn ọmọ aburú sì ní jẹ́ ti ayé yín sì ní sá málámálá bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ kò sì ní dàrú fún yín la hawla wala quwwata illa billah àti gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ ti rí wọn Ọlọ́run bá aṣọ yín lẹ́sàn lọ al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. Ẹ ṣeun bàbá Ọlọ́run bá dúpẹ́ fún yín dúpẹ́ púpọ̀ o Ọlọ́run bá dúpẹ́ fún àwọn afọ́wà nílé ọlọ́mọṣẹ́ bá wà pẹ̀lú wọn Olúwa bá dúró tì wọn láì àníyàn wọn dáa púpọ̀ sí wa lọ́wọ́ kó jọ ọjà àrí ọba láàánú gbogbo àwọn tí wọ́n náà kọlọ̀ jíwọ́ dé kọlọ̀ jíwọ́ dolú ọmọ la ilaha illallah masha Allah la quwwata illa billah alaikum salam masha Allah la quwwata illa billah ẹ̀ lọ́wọ́ tán àmírù mo ti rí bẹ́ẹ̀ bóò ní gbogbo ẹ̀ ọlọ́wọ́ àmírù barakallahu fún ẹ̀jẹ̀ mi ọlọ́wọ́ pa ilé ọlọ́wọ́ bá ń san ilé ẹ̀sìn lórí aago mẹ́jọ la máa ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ dúpẹ́ fún yín mo dúpẹ́ púpọ̀ jazakumullahu khairan àmì àbáwẹ́ lórí wọ́n sàdúrà fún yín ọlọ́wọ́ pẹ̀lú yóò àmì ẹ̀ṣẹ̀ ọ̀gá ìjọba àbáwẹ́ kí o gbólé ẹ̀ṣẹ̀ ọ̀gá ìjọba tahassanna bidhil izzati wal jabarut wa tasamna bi rabbil malakut توكلنا على الحي الذي يموت اللهم اصرف عنا هذا الوباء وقنا شر الردى نجنا من الطعن والطعون والبلاء بالاتفاقات في اخر انك لا تكون شيء سبحانك اللهم يا من ظهر الجميله وستر القبيح ولم يؤاخذ بالجريره ولم يتك ستير هذا من عفوي يا حسن تجاوز واسع مكبه يا بسط ادم بالرحمه ويا سامي كل النجوى يا منتهى كل شرك كريم الصفي ادم المن ويا كثر الخير ويا دائم الفل ويا مكل الاثرات يا متدى بالنعم كل اشكرك يا ربي يا سيدي يا مولاي سألك اللهم لا شبيه خلقة عبا لا يدين ولا بعذاب النار ولا بعذاب القبر ولا بعذاب يوم القيامة فارحمنا برحمتك يا أرحم الراحمين سبحان ربك أما بعد ما ان شاء الله لكم ميجو نجيلتها ان شاء الله وسلام على المرسلين والحمد لله.